yèyé mi ti sọ fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé kó àkété ìlú ọgbọ́n bó bá dúró kò sọ́ra kò níyànjú èkó gbàgbẹ̀rẹ̀ èkó gbàgbẹ̀rẹ̀ èkó gbàgbẹ̀rẹ̀ rárá o èkó 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 gbàgbẹ̀rẹ̀ èkó gbàgbẹ̀rẹ̀ èkó gbàgbẹ̀rẹ̀ rárá o. A kí yín tọmọdé tàgbà, a kí gbogbo aráalé, a kú èrò ọ̀nà, a kí gbogbo yín o káàbọ̀ sí àkọ́tún ètò Yorùbá lákọ̀tún. Fún àwọn tí wọ́n ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa, tí n bá ti sọ wípé Yorùbá lákọ̀tún, á dá mi lóhùn pé àfihàn àwọn àgbà ọ̀jẹ̀. Yorùbá lákọ̀tún o. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó ṣọ́ wa dè ní wẹ́rẹ́ Yorùbá lákọ̀tún ó dọdún kejì lénìí tá a bẹ̀rẹ̀ ètò. Oṣù kẹsàn-án ọdún méjì sẹ́yìn la kọ́kọ́ ní ètò àkọ́kọ́ níbí, ṣùgbọ́n bó ṣe wọ Ọlọ́run ó ti sọ dọdún méjì báyìí lénìí. Ọpẹ́ náà la dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn alátìlẹyìn wa pàápàá jùlọ Ethnic Heritage Center ibìjókòó gbàlejò wa ń bí, tí wọ́n fún wa láàyè láti lè mú irú ọ̀tun ètò báyìí wá sí agbo tiwọn náà. A sì tún dúpẹ́ lọ́wọ́ ọ̀gbẹ́ni Yẹmí Ṣódìmú, àwọn ni aláṣẹ ẹmu Showbams tí wọ́n fún wa ní ẹmu lóòrèkóòrè. Ẹfẹ́ rẹ̀ ẹmu Showbams pẹ̀lú màmá wa, màmá àgbà Ìyábọ̀ Àbọ̀wábá, wọ́n ti fẹ́ débí. Rí màmá láìpẹ́. Lénìí a fi ètò tòní sọrí ọ̀pọ̀ nǹkan tó pọ̀. Àkọ́kọ́ a fi júbà ìpínlẹ̀ Èkó. Ìpínlẹ̀ Èkó jẹ́ ìkan lára àwọn ìpínlẹ̀ tí ó rẹwà jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìpínlẹ̀ Èkó jẹ́ ìkan nínú àwọn ìpínlẹ̀ tó ní ìtẹ̀síwájú tó gbòòrò jùlọ látìgbà tí ìjọba ara wa ti padà dé. Ìpínlẹ̀ Èkó wá pé 50 ọdún ní sáà tá a wà yìí. A dúpẹ́ o pé Ọlọ́run ṣọ́ ìpínlẹ̀ náà di àsìkò yìí. Ẹ gbádùn èyí tí ó yàtọ̀ fẹ́lẹ̀. Ìdákejì a sì tún fi ètò òní sọrí alàgbà ọmọọba Ṣọbalájé Ajíbádé Adébáyọ̀ Àkàndé Fálétí Àkàndé Èjì Fálétí tí wọ́n papòdà láìpẹ́ yìí. Kì í ṣe pọ́pọ̀lọpọ̀ àwọn àmọ̀ nípa bàbá yìí, ṣùgbọ́n mo lè mú agbọ̀n kan wọnú ọ̀rọ̀ bàbá yìí lóhun tí mo rí tọmọ wọn kan sọ. Ó ní pé èèyàn kan pe bàbá níjà pé tíwọ náà bá fẹ́ dàbí Shakespeare títí àwọn Yorùbá, èdè abínibí rẹ ló lò láti fi lè dèèyàn ńlá. Bàbá sì jókòó tèdè abínibí rẹ̀ ó sì dèèyàn ńlá. Ẹ̀kọ́ wà ń bẹ fún wa lóde òní. Gbogbo àwa tá a rò pé èdè wa ń kú, èdè wa ń rẹ̀yìn, kò sì sí nǹkan tí a mú jáde ń bẹ. Ẹ jẹ́ ká mọ̀ pé nǹkan dáadáa ó wà nínú Yorùbá, dídùn sì ni ọsàn Yorùbá ó máa so lọ́jọ́kọ́jọ́. Ẹ má jẹ́ á fi ìdílé wọn náà sílẹ̀, ẹ jẹ́ á máa rántí wọn nínú àdúrà láti ìgbà dé ìgbà. Ẹ ṣeun. Lénìí bá a ṣe dé lórí ètò tó ń ṣojú gbogbo ọmọ káàárọ̀ ilẹ̀ òjíire ládùúgbò Ìkòyí níbí. A sì pẹ̀ta káàkiri orílẹ̀-èdè àgbáyé. Èmi ni atọ́kùn yín ní tòótọ́, Olútáyọ̀ ọmọ Ìrántí-ọlá. Tí bá máa pàpèjá orúkọ mi, màá ní ẹ̀sà ògbín àrà ògbòjò. Yorùbá lákọ̀tún. Ó dá àtúnpè lẹ́ẹ̀kan sí o. Yorùbá lákọ̀tún, àfihàn àwọn àgbà ọ̀jẹ̀. Ẹ pàtẹ́wọ́ fúnra yín o. Bá ṣe máa ń sọ fúnra wa ní gbogbo ìgbà tá a bá ti pàdé ń bí, gbogbo àwa tá a bá fẹ́ fi nǹkan sí orí ẹ̀rọ ayélujára bí àwòrán bí nǹkan kan nípa ètò yìí bó ṣe ń lọ, ẹ dákun ẹ bá wa fi àmì náírà síwájú ẹ̀ kẹ́ kọ Yorùbá lákọ̀tún, kẹ́ sì tún fi àmì náírà síwájú ẹ̀ kẹ́ kọ Ethnic Heritage Center ká lè lákọsílẹ̀ láti ìgbà tó ti lọ báyìí. Ṣé bí ọ̀kọ̀ọ̀kan là á yọ sẹ̀lẹ̀ lénìí, a ní oríṣiríṣi ètò tá a mú wá fún yín.
Àkọ́kọ́ tá àkọ́kọ́ ṣe lénìí ni pé àwọn òǹkọ̀wé méjì la fẹ́ gbà lálejò, òǹkọ̀wé kékeré kan àti òǹkọ̀wé àgbà. Ìdí tá a sì fi ṣeré ni pé káwa tá a jọmọdé ń bí ká ṣe mọ̀ pé àwọn tí wọ́n jẹ́ akẹgbẹ́ wa tí wọ́n jù wá lọ wọ́n ń kọ èdè Yorùbá. Lásìkò yìí láì gbà yàn wá ní àsìkò púpọ̀, ẹ jẹ́ kí n pe ọ̀gbẹ́ni Ọlárewájú Àríájíà tí n bá rí pé dáadáa, kí wọ́n máa bọ̀ wájú ń bí láti wá jẹ́ àlejò àkọ́kọ́. Lánre Àríájíà. Àjíà ẹnu onígbọ̀n láti Àjíà dẹ̀ nìyí, a wà ní Ìlọrin. Àmọ́ èmi ni mo wá ṣe àmúlùmálà ẹ̀ tí mo sọ di Àríájíà Ọlárewájú. Mo lọ sí ilé ìwé University of Ìlọrin. Mo sì ń kọ èdè òyìnbó. Mo ti kọ èdè òyìnbó bí oríṣi mẹ́ta ní drama tó dẹ̀ jẹ́ pé ní 2006 ìwé mi wọ́n kó pọ̀ mára àwọn ìwé tó jọ̀ǹgànràn tó dẹ̀ ní láti gba award Nigerian Literature Prize. Àmọ́ ní kò jẹ́ nǹkan tó dùn mọ́ mi nínú tó wípé mi ò lè ní àgbéyọ lórí èdè Yorùbá. Ìtorí ẹ̀ ni mo fi wá gbìyànjú pé mo gbọ́dọ̀ kọ èdè Yorùbá torí ní Èkó níbi tí mo farakín mo máa ń rí pé ọ̀pọ̀lọpọ̀ gbà ní ọ̀pọ̀lọpọ̀ ibi èdè òyìnbó ni a máa ń gbé lárugẹ ní literary circle wa. Ìtorí ẹ̀ ni mo fi wá fi kọ èdè Yorùbá. Mo dẹ̀ jọmọ ẹgbẹ́ oríṣiríṣi bí ẹgbẹ́ ìfẹsẹ̀múlẹ̀ àti ìlọsíwájú èdè Yorùbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ ṣeun. Kí ni àwọn ìwé tẹ́ ti kọ pàápàá jùlọ lédè Yorùbá, kí ni wọ́n dá lé lórí gan? Ewì ni èyí tí mo kọ́kọ́ gbé jáde ní ọdún tó kọjá. Mo pè ní ọ̀rọ̀ sùnùkùn. Ọ̀rọ̀ sùnùkùn dẹ̀ ní ó pín sí abala bí oríṣi 5. Ó dá lórí politics gẹ́gẹ́ bí ìṣèlú àti ètò ẹbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú ọ̀rọ̀ sùnùkùn ọ̀pọ̀pọ̀ àwọn òwe poetry tó wà níbẹ̀ ó ń lọ bí 40 sí 50. Ẹ ń ṣàmúlùmálà èdè bẹ́ẹ̀ ni. Ó dà, àwọn ewì tó wà nínú àkójọpọ̀ ewì ọ̀rọ̀ sùnùkùn ẹ sọ pé tó 40 àbí? Ó dà, ẹ máa bá eré bọ̀. Mo dẹ̀ àwọn nǹkan tó jẹ́ kókó orí ẹ̀, àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní àwùjọ ni. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé ọ̀rọ̀ òṣèlú gẹ́gẹ́ bí ká wo June 12, bí ká wo orí ìdálẹ́kan mo pè ní Umaru Musa Yar'Adua bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ṣe pé mo fi ṣe àwọn ewì yẹn. Lóde òní ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹgbẹ́ wa torí ìran kan náà lèmi àti yín wọn ò kọ èdè Yorùbá mọ́. Báwo ni ẹ ṣe ṣe tẹ́yìn fi mọ èdè Yorùbá kọ tẹ̀sí mọ́ká? Máa ń sọ pé ìgbìyànjú ni torí mi ò gbọ́dọ̀ sọ pé mo gbọ́ Yorùbá dàbí alára. Àmọ́ nǹkan kan wà tó ṣe pé mo ní tí mo rí pé ó jọ̀ntìràn ju pé kí n tiẹ̀ gbọ́ Yorùbá dàbí alára lọ. Tí n bá gbọ́ jù báyìí lọ inú mi á dùn. Àmọ́ ìgbìyànjú ni pé èdè wa ó mẹ́hẹ kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ torí mo rí pé tá a bá dé school gbogbo ìgbìyànjú ni pé ká ṣàgbàgbé bá a ṣe jẹ́. Wọ́n á sọ pé ká máa sọ òyìnbó. Ara irọ́ tán tẹ̀ pa fún wa ní school ńgbà kan ni pé tíṣà tó pè mí ní èdè Gẹ̀ẹ́sì á sọ pé tá a bá fẹ́ gbọ́ òyìnbó á ní tá a bá tì máa lálàá ní èdè òyìnbó à ní gbọ́ òyìnbó dáadáa.
so ó fẹ́ lè wá dàbí pé èèyàn á fẹ́ lè tún máa gbàdúrà pé kí n tiẹ̀ lálàá kí n dẹ̀ rí pé èdè òyìnbó ni mo fi lálàá pé èèyàn ló máa jẹ́ ká mọ̀ a lè ti wá rí nínú kíkà nínú ìyànjú náà pé kò ń ṣe àwọn bàbá Fálétí ni wọ́n ń sọ yìí tá bá ka nínú ọ̀ba ìyànjú tèmi ṣe lórí Wọlé Ṣóyínká ó rí pé kò ń ṣe pé òyìnbó ni wọ́n fi fún Ṣóyínká ní Nobel laureate bí ò bá ń ṣe pé àwọn òyìnbó tó láwọn gbóǹdè wọn gan tó ṣe pé dè wọn tó bá gbé Ṣóyínká kalẹ̀ tó bá kà òyìnbó ló kọ yìí the syntax and everything ó wà òkè àmọ́ àgbọ̀ nǹkan tí ọkùnrin yìí kọ wọ́n wá rí i pé Yorùbá ni ó ń sọ ló kọ lédè òyìnbó so ẹni tó bá gbọ́ òyìnbó tó bá gbọ́ Yorùbá dáadáa ló máa gbọ́ Ṣóyínká yé ló máa gbọ́ òyìnbó Ṣóyínká yé mo wá rí i pé gbogbo pé Yorùbá fanakula ni à ń tanra wa ni mo dẹ̀ wá rí i pé ó tẹ̀ wá jẹ́ ní bí ọ̀sẹ̀ mẹ́ta sí mẹ́rin sẹ́yìn wọ́n ṣe the Nigerian Literary Award poetry ní ewì ní títí ọdún yìí àwọn mọ́kànlá tí wọ́n wọ final wọ́n kó wọn jọ wọ́n wá ń ṣe ìfọ̀rọ̀lẹ́nu wọn wò wọ́n wá ń jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi pé a ti wá ń yí àríyànjiyàn paradigm is changing àríyànjiyàn ti ń yàtọ̀ pé nísìnyí pé Nàìjíríà àti ní èdè Yorùbá àti ní òyìnbó Nàìjíríà ìpè tó pé òyìnbó ti di títí wa àgbọ̀dọ̀ sọ pé èyìnbó kan pé ó wá látòkè mọ́ so nǹkan tí wọ́n ń gbìyànjú láti gbè sí wa lọ́kàn sí ilẹ̀ nígbà pé tí a bá ń nítorí gbogbo bí mo ṣe lè sọ tó gbogbo ìbò tó. nǹkan tó máa ń dùn mí lọ́kàn jù ni pé tí n bá fẹ́ kọ òyìnbó ọ̀hún ọ̀pọ̀lọpọ̀ ọgbà Yorùbá ni máa fi kọ́kọ́ fi ṣe àgbékalẹ̀ kí n tó wá máa sọ kọ́ ní òyìnbó wọ́n á rí i pé ọ̀pọ̀lọpọ̀ ẹ́nájì là ń wèsì lórí èdè okun là ń lò sórí èdè elédè so kí ló dé tá a fi lè ṣègbìyànjú lórí tiwa ní ìgbà tí mò ń bọ̀ wá sí ètò yìí ní èní ètò kan wà tí wọ́n máa ń ṣe lọ́jọ́ Sunday ní Classic FM tí mi ò kí ń miss Discuss with Jimmy Disu náà máa ń pè Professor Sophie Olúwọlé ni wọ́n gbé wálé ni ẹni tó bá dẹ̀ mú màmá dáadáa á mọ̀ pé àwọn gangan ní àṣà wọ́n wá ń tú gbogbo kínní ìkalẹ̀ débi pé ẹni tí ó bá jẹ́ èèyàn tí ó káràmásìkí pé ká jẹ́ kí nǹkan jẹ́ kókó kí nǹkan jẹ́ òdodo á mọ̀ pé à ń tanra wa ni wípé èdè òyìnbó kínní kan igbá kan àwo kan èmi àtìgbà tí mo dẹ̀ ti ń kọ olóòtú ẹ̀jẹ̀ ń fi lé náà látìgbà tí mo dẹ̀ ti ń kọ kínní náà nìyí tí n bá kọ èdè òyìnbó ní poetry ní ewì màá gbé Shakespeare kalẹ̀ màá gbé Wọlé Ṣóyínká kalẹ̀ dictionary mi ní bàǹbà á gbé kalẹ̀ pé màá wá máa fi àwọn nǹkan tí n bá kọ màá máa fi wípé kíní yìí ò kì í ṣe kò ń ṣe poetry nǹkan tí mo kọ yìí kò dún bí Ṣóyínká ṣe máa ń dún tí mi ò bá gbọ́ Ṣóyínká gan tí mo bá kà ẹ̀rín máa pa mí ni pé òyìnbó yẹn gangan ni kókó tó wà níbẹ̀ tí n bá gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn màá rí pé kò jọ Shakespeare màá ní kò ń ṣe poetry àmọ́ ìjọ tí mo ti kọ́kọ́ kọ Yorùbá tí mo kọ́kọ́ máa kọ Yorùbá báyìí olóòtú mi ò nídìí èèyàn kankan láti sọ fún mi pé this is poetry mo sọ fúnra mi pé ewì lélẹ́yìí nígbà tí mo wá máa ṣe wọ́n wá ń ṣe warslam ẹ̀yin máa mọ warslam sa ẹlòmíràn náà dẹ̀ warslam ó jẹ́ ìkan nínú àkójọpọ̀ eléwì tó tóbi jù ní Èkó ń bí wọ́n wá ṣe ní Goethe Institute wọ́n wá ní àwọn ọ̀tún ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ pé kán wá ka nǹkan tán bá fún ewì èdè òyìnbó náà máa ń ṣe èmi náà wá kọ orúkọ kalẹ̀ àwọn òyìnbó ní àwọn aláwọ̀ dúdú bíi tiwa náà wà ń bẹ̀
pé mo fẹ́ ka gbogbo oníkálukú ṣáà ti ń ka ewì lóyìnbó bẹ́ẹ̀ lẹ́rú ń bà mí pé bá débi ìtì bá lọ ń ka Yorùbá dẹ̀ lèmi fẹ́ kà pé ṣé wọ́n ní máa rẹ́rìn pé kí lọkùnrin yìí wá ṣe bí yìí tí mo ìbátan ṣáà pè mí bí mo ṣe ka nǹkan tí máa kà báyìí Umaru Musa Yar'Adua yìí ni mo kà wọ́n ṣe gbogbo wọn ṣe ń pàtẹ́wọ́ wọ́n ṣe ń rẹ́rìn nìyẹn wọ́n ṣe ń ẹni tó wá jẹ́ ẹni tí ó jẹ́ ọ̀kan gbọ̀ngbìn nínú àwọn tí ó ń ka ewì òyìnbó ní Nàìjíríà lẹ́nu Sage Hasan ni Sage la máa ń pè Sage ni ọmọ Jos ni Sage wá bá mi kò gbọ́ Yorùbá ó ní Lanre I love that your poetry though I don't hear Yorùbá but that I think we should do something together kò gbọ́ àmọ́ ó ṣàní pé rhyme yìí and this is sounding lovely we should do something together I mean I would do English and then you would do Yorùbá those I want to hear them láti ibẹ̀ náà ti ní pé èmi náà máa wá jọ ní gẹ́gẹ́ bí kókó nínú àwọn tó bá máa tẹ̀lé lẹ́yìn ìgbà yẹn so ẹ ṣeun sà máa rọ gbogbo wa pé ẹ má jẹ́ kán máa tàn wá pé àfi ká tún máa fi phonetics ká máa ṣe gbogbo ẹ̀ irọ́ náà ni gbogbo ẹ̀ bá dé. pé irọ́ ló bá dé ó dà ìbéèrè tó wá le jù tí mo máa béèrè ni wípé kí ni àwọn ìdènà tí àwa tá a jẹ́ òǹkọ̀wé lédè Yorùbá ń rí tó fi jẹ́ pé àwọn èèyàn ń tẹ́wọ́ gbà wá wọ́n ṣe ń tẹ́wọ́ gba àwọn tó ń ṣe èdè Gẹ̀ẹ́sì. ẹ ṣeun alákọ̀ọ́kọ́ ń bẹ̀ náà ni pé nǹkan tí wọ́n ò kí ń jọ wá lójú ẹ má bínú sà pé torí kò èmi náà kí n jẹ́wọ́ ẹ̀kọ́ ṣe pé èmi náà gbọ́ Yorùbá òun dàbí alára àmọ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan mo kàn kúndùn pé kí nǹkan tó bá jẹ́ tèmi kí ó di kí wọ́n má tì sẹ́yìn ni mo rí pé gẹ́gẹ́ bí Professor Níyọ̀ Ṣúndàrí ṣe sọ níbì kan nípa àwọn èèyàn dúdú pé the farther the better pé anything is better once it's not our own so alákọ̀ọ́kọ́ ni pé a gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ wípé èdè kan kò sí àwa tá a bá tiẹ̀ ṣe èdè Gẹ̀ẹ́sì ní fásitì a rí i pé wọ́n máa sọ fún wa pé èdè kan ò ju èdè kan kò sédè kan tó ju èdè kan so ká kọ́kọ́ nìyẹn then ká tún wá rí i pé agbárùkù ti èdè ìjọba ní púpọ̀ láti ṣe gẹ́gẹ́ bí àwa òbí náà àti oníkálùkù wa ní láti ṣe èmi máa ń rí i pé nígbà míì nínú àwọn literary analysis and criticism àwọn reviews tí mo máa ń kà wọ́n sọ fún wa pé tí ó bá ṣe pé bàbá D.O. Fágúnwà tó bá ṣe pé wọ́n pẹ́ láyé ni jù bẹ́ẹ̀ lọ tọ́sílẹ̀ tún kọ̀wé sí i bó tiẹ̀ ṣe pé èdè Yorùbá náà lọ́kọ wípé àwọn ọgbọ́n ọ̀hún bá tún win jẹ́ ẹnìkan gbòógì tí wọ́n á tún win ní Nobel laureate ní Africa because pé àwọn nǹkan tí wọ́n ń kọ ní literature àwọn nǹkan tó òyìnbó máa ń pè ní magic realism ni àwọn tó wo Avatar gan wọ́n tún jẹ́ kó yé wa yí pé ẹni tó kọ Avatar pé it's not unlikely pé ó ti ka the English translation ògbójú ọdẹ nínú igbó Olúmọlẹ̀ Olódùmarè ẹ ṣeun so gbogbo kíní yìí ó fi hàn pé èdè wa kò ń ṣe nǹkan tó ṣe é fọwọ́ rọ́ sẹ́yìn àwa ní ká mọ̀ pé nǹkan gidi ló wà lọ́wọ́ so ló ní kọ̀wé mo wá rí i pé wọ́n máa ń sọ pé tó bá ṣe pé àwa tá à ń kọ̀wé ń sìn tó bá ṣe pé bóyá ní ara ìyànjú tiwa náà lọ́wọ́n pákéjì ní ìwé wa ṣe pàtàkì torí èmi máa ń sọ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ìwé tá a rí ìta ń bẹ̀ yẹn tá a rí tó ń kọ ní Yorùbá bóyá wọn náà ò bá ti làmìlaka tó bá ṣe pé wọ́n ìgbékalẹ̀ wọn ó dáa nítorí ẹ máa rí àwọn ìwé mi ìwé Yorùbá
wọ́n á kàn ṣàkópọ̀ lóríṣiríṣi ní ìwé tó ṣe pé kò ní mójú kò ní fojú mọ́ra tí èèyàn bá rí ní wọ́n máa ń sọ pé yẹ pé èèyàn lè fi sọ pé bí ìwé ṣe máa rí ní àtàrà pálí ẹ̀ àmọ́ èmi á sọ pé tá a bá pákéjì ẹ̀ dáadáa náà á tún jẹ́ kí ó wuyàn torí àwọn òwe mi wà gẹ́gẹ́ bí ìkan náà wọn alàgbà nínú èdè òyìnbó tó ń kọ èdè Yorùbá ní Nàìjíríà èdè òyìnbó ní Nàìjíríà tó ń sọ pa wọ́n nígbà kan pé àwọn lọ sí Canada wọ́n ní pé ẹnìkan wá kọ̀wé wọ́n wá ń sọ̀wé yẹn wọ́n ń sọ nínú tẹlifíṣàn wípé òun wá ń wá ìwé yẹn káàkiri ní bookshop wípé àwọn èèyàn ṣáà ń rà nígbà tóun wá rí ìwé yẹn tóun wá padà rí ìwé yẹn òun wá rí pé more than half of the book èdè Faransé ni wọ́n fi kọ pé èyí tó kù ló jẹ́ èdè òyìnbó pé òun wá ń sọ pé ipe ṣé wọ́n tún ní pé English tó ń gbọ́ yìí ò tún tó ń sì kó tún lọ kọ́ Faransé kọ́ nìyí pé àmọ́ òun fẹ́ ó ṣe òun pé bíi pé kóun má ra ìwé yẹn àmọ́ ìgbà tóun rí bí wọ́n ṣe pákéjì ẹ̀ kóun ṣàtẹ̀ kẹ́yìn ọ̀hún ṣàwọlé wọ́n ṣàrí ní orí ibi tóun kọ̀wé sí pé òun náà ní ìwé yìí because pé kò sẹ́ni tó máa rí tí ò ní wù so máa rọ̀ wá pé tá a bá ń ṣe nǹkan ká kú mọ̀ pé a fẹ́ ṣe kínní ìkadẹ̀ rí pé a ṣe kó ní ìyí tó ṣe pé dáadáa ká mú tẹ̀gàn kúrò ẹni tó bá máa sọ pé òun ò fẹ́ kò ń ṣe pé bóyá àkíní ikú díẹ̀ káàtó ìjọba wa dẹ̀ ní láti ṣe ọ̀pọ̀lọpọ̀ yànjú nǹkan tó bá ètò ìwé kíkọ náà ló bá irú ètò báyìí olóòtú ẹ má bínú sí mi ó ní irú bíi kò yọ kó gba ẹsẹ̀ tó bá ṣe wípé ibi tí a ti ń rí tá a gbárùkù ti nǹkan tiwa nítorí ẹ ti ṣe èyí tó yẹ kẹ́ ẹ ṣe bóyá èèyàn kì í ṣe lójú ẹ̀ àmọ́ ibi tá a ti ń ríyàn náà ní Facebook la ti ń ṣe gbogbo kínní gbogbo ẹ̀ náà dẹ̀ lẹ́ ti ṣe àmọ́ ká ní kókó ń bẹ̀ àwa ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gbárùkù ti àwọn nǹkan tiwa nítorí àwọn nǹkan tó lè di ọjọ́ ọ̀la wa nìyí. ẹ bá mi pàtẹ́wọ́ fún ọ̀gbẹ́ni Lánrè Àrí Àjíà lásìkò yìí mo fẹ́ kí wọ́n ka Musa Yar'Adua àkọlé lẹ́ẹ̀ka lójọ́ yẹn tí ń ṣe kàkàkàkà ẹ̀ tún kàkàkàkà ẹ̀ fún wa nísìnyí tí wọ́n bá wá ṣe yẹn tán a wà dára wa lára yá pẹ̀lú orin díẹ̀ àwọn orin tí a mọ̀ tí Bàbá Fálétí kọ nínú àwọn sinimá kan méjì mẹ́ta a kọ méjì mẹ́ta ẹ̀ ká tó tẹ̀síwájú a sì ka ewì wọn kan tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn àwọn tó bá gbọ́ BCOS dáadáa ń bàdàn wọ́n mọ̀ ọ́n dáadáa iṣẹ́ ẹni níṣẹ́ ẹni á débẹ̀ ó yá ó dọwọ́ yín Yar'Adua kàkàkà. olóòtú èyí tó Áfíríkà ni mo pe ìyẹn àmọ́ Umaru Musa Yar'Adua ẹ bá gbà mí pé kí n ka méjèèjì Áfíríkà má kà mọ́ Áfíríkà má ṣe ìkà bí ẹyẹ ìbákà nítorí kíkà lóníkà máa ń kà bí ẹyẹ ìbákà nítorí ìkà tí oníkà bá fi ṣèkà lóníkà máa ń jẹ nítorí kíkà lóníkà máa ń kà. Áfíríkà ìlú tí àwọn onílù lù ìlú tí àwọn ọmọ onílù lù ní ìlùkulù ìlú tán lù bí onílù ò ti ní lu ìlú tán lù tó fi lu. Áfíríkà ọmọ onílù àti ẹ̀yin onílù ẹ lu ìlù bí onílù ṣe ń lu ìlù kí ìlú yín lè ládùn kí ìlú yín lè lu àlùyọ. Áfíríkà má kà mọ́ Áfíríkà má ṣe kà bí ẹyẹ ìbáka nítorí kíkà lóníkà máa ń kà bí ẹyẹ ìbáka. ẹ ṣeun Umaru Musa Yar'Adua nígbà tá a fi ní olórí wa Umaru Musa Yar'Adua ni mo kọ ilé Musa kíyá Musa Yar'Adua yára du ìwà rárá má du ìwà ká lè yá ọ ní àdúà
Umoru Umoru dákun má ṣe bí Olúṣẹ́gun tí ò ṣẹ́gun ìwà, kàkà kó ṣẹ́gun ìwà níṣe ló fi òòlù ṣẹ́ igun ìwà. Rántí wípé ṣéwù ló ṣe ìyẹ̀wù fún ẹ, ṣe ohun tí a ó fi ní o ṣeun, má ṣe ohun tí a ó fi ṣe òwú rẹ, ṣe ohun tí a ó fi ṣe ṣéwù. Bí wọ́n ṣe sọ, Ìlọrin ni wọ́n ti wá. Báwo ni ọmọ Ìlọrin ò ṣe ní mọ ṣéwù? Àbí ṣéwù ẹ ṣe o. Ẹ bá mi fún ọ̀gbẹ́ni Lánrè Àrẹ̀ájíà látẹ̀wọ́ nígbà tí wọ́n padà lọ sí orí àga àjókòó wọn. Àwa náà ní nǹkan láti ṣe láti fi gbé èdè Yorùbá lárugẹ. Kí n tó pe ẹni tí ó mú ìròyìn bó ṣe ń lọ wá, ìyẹn ni Ọláyínká Adéyẹrí, màá fẹ́ ká kọ àwọn orin méjì. Ẹ̀yin ará alélé sì ṣíwájú mi. Àwọn orin wo la mọ̀ tí Bàbá Fálétí kọ nínú àwọn sinimá wọn? Àwọn orin wo ni Bàbá Fálétí kọ nínú sinimá? Àrántí kankan. Yóò yé wọn lọ́la. Ẹ ṣeun bàbá. Ẹ jẹ́ akọ́lẹ̀ kan sí o. Kò yé wọn, yóò yé wọn lọ́la. Ìkejì. Ẹyẹ ò dédé bà lórùlé. Lẹ́yẹ ń bọ̀ o, ẹyẹ ò dédé bà lórùlé o. Ọ̀rọ̀ lẹ́yẹ ń bọ̀, ẹyẹ ò dédé bà lórùlé o. Ọ̀rọ̀ lẹ́yẹ ń bọ̀ o. Àmọ́ méjì ní dájú dáadáa. Ìmí tí ọ̀pọ̀lọpọ̀ wa ò fọkàn sí. Alágísà ń jó lóru, bó pẹ́ ilẹ̀ àmọ́ lọ́la. Alágísà ń jó lóru, bó pẹ́ ilẹ̀ àmọ́ lọ́la o. Ó dà, sinimá kan láti mú gbogbo yẹn jáde. Ẹ jẹ́ wá mú yín lọ ìmí. Sinimá kan wà tí wọ́n ń pè ní Ìwògbè. Ta ló mọ nǹkan tí wọ́n ti ń pè ní Ìwògbè nílẹ̀ Yorùbá náà? Ká tiẹ̀ fi kọ́kọ́ ṣèdánwò fúnra wa. Ta ló mọ nǹkan tá à ń pè ní Ìwògbè? Àmọ́ ó dà. Ìwògbè òun ni jígí. Bí wọ́n sì ṣe sọ nínú sinimá ẹ̀, ìjígí ẹni òun lọ́kàn ẹni. Ìwògbè òun ni jígí wa. Nínú sinimá ẹ̀, orin kan wà tí wọ́n kọ ń bẹ̀. Wọ́n ní yóò san kò san, Ọlọ́run má fi wèrè dán wa wò, yóò san kò san. Ẹ dákun ẹ ṣe mi náà látẹ̀wọ́. Kí n wá lọ sí abala ewì tí Bàbá Fálétí tí wọ́n kà, tó sì jẹ́ ewì tí wọ́n máa ń ké lóòrèkóòrè ní ilé akéde móhùnmáwòrán ìpínlẹ̀ Ọ̀yọ́. Iṣẹ́ ẹni níṣẹ́ ẹni, má ti ju iṣẹ́ rẹ̀. Ikán kì í tijú àmọ́lé, èèrà kì í tijú ayé ẹ̀nà, alápàǹdẹ̀dẹ̀ kì í tijú à ń fò kiri ní gbangba. Iṣẹ́ ẹni níṣẹ́ ẹni. Ò bá àṣàkọ̀wé, ò bá àṣàgbẹ̀, ò bá àṣàkọ̀wé, ò bá àṣàgbẹ̀. Ẹ má bínú o. Má ti ju iṣẹ́ rẹ̀. Iṣẹ́ kì í pani, àìṣe rẹ̀ gan-an ni ìjọ̀gbọ̀n. Bí kí ló bá ń ṣẹ́ṣowó, bí wọ́n sì ń pè é gbogbo sì jẹ́ agbálẹ̀ ọjà, bí ìránṣẹ́ ló sì jẹ́ lábẹ́ ìjọba. Iṣẹ́ ẹni níṣẹ́ ẹni. Ṣiṣẹ́, iṣẹ́ kì í pani, àìṣe rẹ̀ gan-an lábùkù. Ẹ dákun ẹ pàtẹ́wọ́ fún mi o. Ohun kejì nìyẹn. Ká tó máa bẹ́tò òǹṣó, mo fẹ́ pe Ọláyínká Adéyẹrí. Òun ló mú ìròyìn bó ṣe ń lọ wá fún wa lórí ètò lé. Orúkọ tèmi ni Ọláyínká ọmọ bàbá Adéyẹrí. Ẹ mọ̀ wò pé mo jọ àwọn aráàlú ọ̀hún gẹ́gẹ́ bí àwọn ọmọ Ìgbò, ṣùgbọ́n ọmọ ìlú Èkìtì lèmi o. Ìkẹrẹ́ Èkìtì lèmi sì ti wá. Ìkẹrẹ́ Èkìtì ni. Tó ibi tá à ń lọ ò jìnnà, ibi tá a máa yà sí ló fẹ́ pọ̀ díẹ̀. Ó ṣeé ṣe ká dé Abẹ́òkúta, ká sáré dé Ọ̀ṣun, ká sáré dé Èkìtì. Àkúrò hàn yín o, ṣùgbọ́n a lọ káàkiri káàkiri. A sì fọwọ́ ba gbogbo àwọn ìpele tó yẹ ká fọwọ́ bà. Àwọn bíi eré ìdárayá, àríyá, òṣèlú, bó ṣe ń lọ, ojú mi tó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Láàárín ìṣẹ́jú péréte tá a jọ lò, mo fẹ́ kí ẹ fìdílé nǹkan
àbí kẹ́ wá nǹkan fìdílé kájọ máa jẹ mùdùmúdù ètò náà bí ṣe ń lọ. Kó má dàbí pé a sọ̀rọ̀ lásọjù, ẹ jẹ́ kí n sáré bẹ̀rẹ̀ láti ojú ìwé kìíní ìyún ìwé Aláròyé èyí tó jáde lónìí. Màá kọ́kọ́ ka àwọn àkòrí kọ̀ọ̀kan tó wà nínú ẹ̀ kó tó di pé mo bẹ̀rẹ̀ sí ka ìròyìn náà. Ìjà ọ̀rẹ́ méjì Àtíkù kọjú Buhari, a ó rí pé ìyún bọ́ sí abala òṣèlú. Ó lóun máa gbàjọba lọ́wọ́ ẹ̀ tó bá ti di ọdún 2019. Ilé ẹjọ́ ní àjọ INEC lè pe Dino Melaye padà sílé. Ẹ rántí arákùnrin wa tó kọrin àjẹkún ìyà ni ó jẹ́ àjẹkún. Bó tilẹ̀ jẹ́ pé arákùnrin náà kò ń ṣe gbogbo ẹ̀ ló mọ̀ pé ọmọ Yorùbá ni, ìgbọ́n ọmọ Kwara ni. Ètò ẹ̀ ló fi lè mọ orú orin báà náà kọ tó sì kọ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ àti ìdùnnú. Ọmọ Kogi foríjì ara wa náà ni. Káró ṣọmọ́dì káròdì máṣọ ṣebí gidi o má ti gbófò ni. So ìkúnlẹ̀ abiyamọ tirẹ́là tẹ ọmọbìnrin tó ń tọmọ lọ́wọ́ pa ní Ṣàgámù. Àwọn ọmọ Mapoli tó ń ṣe yahoo ti wà látìmọ́lé. Wọ́n ti mú Ọládàpọ̀ tó jí ọmọ ọdún kan àbọ̀ àti mọ́tò gbé ní ìlú Ìlọrin. Níbi tí abala ìròyìn bó ṣe ń lọ, àwa lọ àwa bọ̀, ojú tẹni tí ò lè lọ. Èyí ní ṣe pẹ̀lú ọba wa Ilé-Ifẹ̀, ìyún ni Ọọ̀ni ti Ilé-Ifẹ̀. Gbogbo alágbọ́ gbogbo tó ṣẹlẹ̀ láàrin ọba wa àti ìyàwó ẹ̀ tí wọ́n ti ẹ má jẹ́ ká sọ pé wọ́n túká ṣùgbọ́n wọn ò sí papọ̀ mọ́. Ọ̀rọ̀ kékeré díẹ̀ ó wà lórí tó ṣẹlẹ̀ náà, a máa gbọ́ bí ètò ṣe ń lọ. Ká tó sáré lọ sí eré orí ìdárayá. Dalong ó ti fi EFCC halẹ̀ mọ́ àwọn ààrẹ àjọ eré ìdárayá. Ó ní máṣemáṣe wọn ó ń kọjá àfaradà. Plateau United gbàjọba líìgì Nàìjíríà ìyẹn NPFL. Kásáré dé ìlú Ìbàdàn. Yorùbá àti Ìgbò béèrè fún àtúntò ìṣèjọba. Wọ́n ní ìyà táwọn Haúsá fi ń jẹ àwọn ti tó gẹ́ èèyàn ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn. Agbálẹ̀ ìlú iléeṣẹ́ ní jìbìtì mílíọ̀nù 2. Agbálẹ̀ ìlú ó lu iléeṣẹ́ kan ní jìbìtì mílíọ̀nù 2. Ẹbí pé báwo ló ṣe ṣẹlẹ̀? Ó ṣèmi gan ní kàyéfì. Agbálẹ̀ ìlú àwọn amọ̀ tó máa ń gbálẹ̀ ọjà ó sì lu iléeṣẹ́ kan ó ní wọ́n ní jìbìtì mílíọ̀nù 2 náírà. Èyí fi mọ̀ pé kékeré lábẹ́rẹ́ kéré kì í ṣe mímì fàdíẹ̀. Àyípadà ti bá ìfisùn lórí ìfìyàjẹni àti ìfipábánilòpọ̀ èyí ní ìlú Èkó. Kọmíṣánná ọlọ́pàá Èkó ti tún ṣèlérí ìgbà ọ̀tun wípé kí àwọn alọ́kólóhùn ó kígbe kí wọ́n gbáradì fún ìjà tí ó tọ́. Ìyàwó mi ṣoògùn ó tún ṣàgbèrè mi ò ṣe mọ́, Rasaki ló sọ bẹ́ẹ̀ èyí ní ìlú Èkìtì. Ìyá Abíọ́lá onírẹsì lọ́jà Òṣòdì Alhaji bàbá yìí ó sì ń jalè. Èyí ìlú Èkó ní yóò ti ṣẹlẹ̀. Jẹ́ ká sáré dé Abẹ́òkúta káwọn ohun tó ń ṣẹlẹ̀ níbẹ̀ ráńpẹ́. Ẹ jẹ́ ká sáré ka ilé. Ó ní ó tán Adéyẹyẹ kọ̀wé fi iṣẹ́ ìlú Èkìtì lélẹ̀ ti ṣẹlẹ̀. Adéyẹyẹ ó kọ̀wé fi iṣẹ́ Fáyọ̀ṣe sílẹ̀ ní fásitì Èkìtì ìyún EKSU. Olùgbàlà wa baálẹ̀ tó di ọba nìbàdàn ní Ajímọ̀bí Onídò ti Ìdó ló sọ bẹ́ẹ̀. Mo mọ̀ pé gbogbo alamọ tó ń ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n yan àwọn ọba kéékèèké kọ̀ọ̀kan. Inú Olúbàdàn ò sì dùn sí gẹ́gẹ́ bí àwọn èèyàn ti ń ṣe àwàdà lórí social media èyún ayélujára. Wọ́n ní tí ọba bá pọ̀ lábẹ́ Olúbàdàn ti Ìbàdàn kí la máa pè ọba àwọn ọba àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n èmi àti ìwọ mọ̀ pé ọba àwọn ọba kan péré ló wà èyí ni ọba mi òkè. Ó wáyé bó ti wáyé ṣùgbọ́n Ajímọ̀bí sọ pé ó ní ìdí pàtàkì tóun fi ṣe bẹ́ẹ̀ wípé kí ojú kí ó lè ká àwọn ìlú kọ̀ọ̀kan ní àkátó. ìtorí ẹ̀ ló fi ní àwọn ọba kéékèèké kọ̀ọ̀kan tí ó máa jábọ̀ fún Olúbàdàn ti ìlú Ìbàdàn. Àmọ́ inú Olúbàdàn ò dùn sí gbogbo ìfisílẹ̀ yìí. Ìjà ń bọ̀ àwọn olùdupò PDP kò faramọ́ bí Fáyọ̀ṣe ṣe fa igbákejì rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ní ọdún 2019. Àwọn tí wọ́n forúkọ ọba Èkó àti igbákejì gómìnà lu jìbìtì ti fojú ba ilé ẹjọ́. Gbogbo nǹkan ló ń ṣẹlẹ̀ káàkiri kọ́ lóun ṣáà máa ṣọ́ wa. Kó má di pé a sọ̀rọ̀ lásọjù, ẹ jẹ́ ká sáré bọ́ sí eré àríyá ní ráńpẹ́.
abala ojúde àríyá. Ọmọ ọlọ́jọ́ ìbí fi akọ hàn ní ìlú Toronto ní ọjọ́ 11 oṣù kẹsàn-án. Mowabudu pé ọdún mẹ́rìnléláàádọ́ta ìyún 53 ó sì 54 ó sì tẹ́ pẹpẹ fàájì náà ní ìlú Canada ní TIFF ìyún ní Toronto International Film Festival tó ń lọ lọ́wọ́ ní ìlú Canada, níbi tí wọ́n ti ń ṣe àyẹ̀wò eré tuntun tí ó pọ̀ jaburata. Royal Hibiscus Hotel ó ṣe ẹni tó jẹ́ agbátẹrù rẹ̀ ìyún Mowabudu ó ṣe ayẹyẹ ọjọ́ ìbí náà. Ayé gbọ́ ọ̀run sì mọ̀. Àwọn òṣèré jàǹkànjàǹkàn ló farahàn nínú ayẹyẹ náà, àwọn bíi Jídé Kòsọ́kọ́, Rachel Oníga, Zainab Balógun, Lálá Akíndojú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Olùṣojú eré orí ìtàgé láti orílẹ̀-èdè Nàìjíríà fakọyọ ní TIFF 2017. Gẹ́gẹ́ bí a ti mọ̀ pé Toronto International Film Festival èyí tó máa ń ṣe lọ́dọọdún láti ṣe àyẹ̀wò àwọn eré tuntun tó ṣẹ̀ṣẹ̀ jáde sí ilé sinimá. Wọ́n ṣe àyẹ̀wò eré kan péré tó jẹ́ olùṣojú Nàìjíríà, èyí ni Royal Hibiscus Hotel. Ó sì jẹ́ eré kan tó tún wà lára eré mẹ́ta tó wá láti ilẹ̀ Áfíríkà. Ká lè mọ̀ pé Nàìjíríà wọ́n fakọyọ ní ojúde àgbáyé. Omidan tó rẹwà jùlọ ní Nàìjíríà, ìpínlẹ̀ Kebbi gbé igbá orókè. Kò jẹun tó yà wá lẹ́nu pé Kebbi ni omidan tó rẹwà jùlọ ti wá ní èyí tí wọ́n ṣe tán yìí. Ugochi Ihezue ní orúkọ omidan náà. A bí ní ọjọ́ 16 oṣù kẹjọ ọdún díẹ̀ sẹ́yìn. Omidan yìí fakọyọ láàrin àwọn ìpínlẹ̀ 36 tó farahàn. A kì í kú oríire a sì bá ayọ̀. Mo lérò pé yóò fi owó díẹ̀ hàn èmi náà gẹ́gẹ́ bí mo ti ń kíkú oríire hàn yín. Èmi kọ́ ni ogun Nàìjíríà Two-Face dá Charlie Boy lóhùn. Ní ọ̀sẹ̀ tó kọjá a gbọ́ ìfohùnwóhùn díẹ̀ tó wáyé láàrin Charles Oputa èyí tí a mọ̀ sí Charlie Boy tó ń pe Two-Face pé òun gangan ni ogun Nàìjíríà, wípé gbogbo àwọn eléré orí ìtàgé gbogbo àwọn olórin ni wọ́n ti darapọ̀ láti ṣe ìwọ́de wọ́ọ́rọ́wọ́ èyí ni peaceful protest láti fi àìdùnnú wọn hàn sí gbogbo tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè. Ó ké sí Two-Face pé kó wá darapọ̀ mọ́ nǹkan tí àwọn ṣe, ṣùgbọ́n Two-Face dá lóhùn pé mo ní nǹkan tó pọ̀ láti ṣe, mi ò lè má ráyè láti darapọ̀ mọ́ yín, nítorí ìdí èyí èmi kọ́ ni ìṣòro Nàìjíríà. Simi ṣe àfilọ́lẹ̀ álbọ́ọ̀mù tuntun lọ́sẹ̀ tó kọjá. Olórin aládùn ní Simisola tí gbogbo ìlú mọ̀ sí Simi, ó ṣe àfilọ́lẹ̀ álbọ́ọ̀mù tuntun rẹ̀. Nínú àríyá ayọ̀ àti ìdùnnú ni ó sì ti fi èyí sílẹ̀. Ìyá rẹ̀ pàápàá wà ní ìjókòó nínú àríyá ńláńlá náà pẹ̀lú. Ó bá àwọn oníròyìn sọ̀rọ̀, ó sì ní kò sí ohunkóhun tó wà láàrin òun àti Adékúnlé Gold, wípé ọ̀rẹ́ lásán làwọn ń ṣe àti pé àwọn jọ ń ṣiṣẹ́ ní àṣepọ̀ ni. Kó má di pé màá fi ẹjọ́ tó pọ̀ jù dá wa lágara níhìn láti mú ìròyìn lérèfé wá sí ìdánidúró. Orúkọ tèmi ní Ọláyínká ọmọ bàbá Adéyẹrí. Ẹ ṣeun. Lásìkò yìí kí a tó tẹ̀síwájú ká kàn sọ díẹ̀ nípa ipò ìjókòó ìgbàlejò wa yìí, Ethnic Heritage Center. Bí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣe mọ̀, èdè Yorùbá, Ìgbò àti Haúsá wọ́n fi Faransé díẹ̀ kún ni wọ́n kọ́ àwọn èèyàn níbí. Ìdí tó sì fi rí bẹ́ẹ̀ ni wípé kó má di wípé àwọn ọmọ wa pàápàá jùlọ àwọn tó ń gbé lókè òkun wọn ò gbédè wa, wọn ò sì mọ̀ ń pa ẹ̀, wọn ò sì tún lè wálé wa kọ́. Tí ẹ bá rí àwọn ọmọ tí wọ́n fẹ́ kéde wa, èdè abínibí wa lórílẹ̀‐èdè Nàìjíríà, ẹ lè darí wọn síbí. Wọ́n ní yàrá àkàwé tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìwé Yorùbá oríṣiríṣi ló wà ńbẹ̀ fákàgbádùn. Wọ́n sì ń ṣe akitiyan nípa àti gbé èdè, àṣà àti ìṣe Nàìjíríà lárugẹ. Ẹ jọ̀ọ́ bá mi pàtẹ́wọ́ fún wọn níbí o. A dúpẹ́ lọ́wọ́ arábìnrin Nwadije tí wọ́n fún wa láyè láti máa lo ibi lóòrèkóòrè. Láì dé ìnà pinnu, mo fẹ́ ká tẹ̀síwájú. A ní àlejò àgbà níbí, ṣùgbọ́n ìlú Ògbómọ̀ṣọ́ Ògbómojúgun ni bàbá náà ti wá. Ọmọ Afògbòjà àbí báwo, ṣé ká máa kí Ògbómọ̀ṣọ́ lọ? Ibẹ̀ ni bàbá náà ti wá. Wọ́n sì jẹ́ ara àwọn tí ó lọ sí Ifáfitì kan téèyàn kan níbi ó dunnú sí tí n bá ti pè é sìn. Ifáfitì Ilé-Ifẹ̀ náà lọ, kì í ṣe Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yunifásitì làwọn lọ. Ó yàtọ̀ síra wọn náà. Kò yàtọ̀ ní. Bí irú ẹ̀ẹ̀kan èèyàn kan ń sọ̀rọ̀ kan, ó dárúkọ University of Adó Èkìtì. Ó kọ mẹ́ta láti mọ̀ tí sùkúù yẹn ń jẹ́ níran yìí. Nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ń jọ sí
University of Ondo State University ló fi bẹ̀rẹ̀ nígbà tó di ìran kan táwọn kan ń lọ University of Ado Ekiti ṣùgbọ́n ní ìran tán wà sí Ekisu ni Ekiti State University olùlágbára púpọ̀ jù University of Ilé-Ifẹ̀ bàbá tá à ń sọ yìí lọ àwọn kan tán wà ń bí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University Ilé-Ifẹ̀ làwọn lọ ó yàtọ̀ síra wọn ó yàtọ̀ ẹ má jiyàn rárá wọ́n gba oyè nínú ẹ̀kọ́ èdè Yorùbá wọ́n sì ti kọ ọ̀pọ̀lọpọ̀ ìwé bíi àṣejù bàbá àṣetẹ́ kí n tó tẹ̀síwájú ẹ jẹ́ n pa yín lẹ́rìn kan nínú àwòrán tí mo fi sí orí Facebook ìwé tí mo dì mú títí òǹkọ̀wé tó wá ní sáà tó kọjá ẹṣin obìnrin ni àkọlé ìwé yẹn èèyàn kan wá béèrè lọ́wọ́ mi pé tọ̀ orí ọ̀rọ̀ tó mú lọ́wọ́ yìí ó lágbára á pọ̀ o pé ẹṣin obìnrin lọ́tẹ̀ yìí àwọn ọkùnrin ló kàn àṣejù bàbá àṣetẹ́ ni bàbá wa yìí ti kọ ìwé míì tí wọ́n tún ti kọ òun ni ọ̀gá ni tíṣà Ayédáadé ó wà nínú sinimá tí wọ́n ti ṣe Ayédáadé yìí ó tún wá pín sọ́nà méjì yàtọ̀ sí pé ó jẹ́ eré tí wọ́n kọ sínú ìwé wọ́n tún ti fi ṣe sinimá àgbéléwò ká má bá òpó lọlé olóró ẹ bá mi kí olóyè Gbémisóyè Sànyà Àyànó bí mo ṣe sọ ẹ káàbọ̀ sí orí ètò Yorùbá Lákọ̀tun kì í ṣe gbogbo èèyàn ló ti mọ̀ yín ṣùgbọ́n àwọn tí ò mọ̀ yín ẹ jẹ́ kí wọ́n tiẹ̀ mọ̀ yín ta ni olóyè Gbémisóyè tá a bá ń sọ ọmọ lórúkọ ẹ jẹ́ á máa ṣàkíyèsí o wọ́n ti fún wọn lóyè láti kékeré Gbémisóyè Àyànó. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tí èmi máa ń kì pé ọba sàbádòdodo ebi àwa kan ń dorí kálámù kodò ni Ọlọ́run ọba ló ń jẹ́ kí ohun tá a kọ kó nítumọ̀ Gbémisóyè ọmọ Àyànó ni èmi ń jẹ́ abími nílé Ọ̀tún Olóró ní Òkè Àgbẹ̀dẹ ní agbègbè Ògùnbádó ní ìlú Ògbómọ̀ṣọ́ mo sì ń kàwé káàkiri mo bẹ̀rẹ̀ ní Ògbómọ̀ṣọ́ mo kà ní Ṣakí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ náà mo kà l'Éjìgbò tó ti bọ́ sí ìpínlẹ̀ Ọ̀ṣun nísinsìnyí mo kà l'Èrúwà tó sì wà nípínlẹ̀ Ọ̀yọ́ mo kà ní Ìwó tó tún sì wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun kí n tó wá fi àdàgbárọ̀ sí yunifásitì àti sẹ́mọ́ǹtì ti dunlẹ̀ àwa máa ń sọ ní iléèwé wa wípé yunifásitì méjì ló wà yunifásitì Ifẹ̀ àti àwọn ìyókù ní ẹ̀ẹ̀kan tí wọ́n ń sọ̀rọ̀ wípé ẹnìkan jáde ní ẹnìkan lọ sí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ẹnìkan lọ sí omi ọ̀yàtọ̀ fún ọtí àmọ́ra wa yóò yé wọn lọ́la a ní orin Great Ifẹ̀ Africa most beautiful campus ẹ bá yẹ ká kọ púpọ̀ torí náà ẹyẹ méjì jáṣà ẹyẹ méjì gan kì í sì tán jáde nígbà tí mo jáde yunifásitì gbogbo nǹkan tó ṣàjẹmọ́ Yorùbá sá akéwì ni mí sọ̀rọ̀sọ̀rọ̀ ni mí níwọ̀nba òǹkọ̀wé eré oníṣe òǹkọ̀tàn ìtàn àròsọ àti òǹkọ̀ ewì náà sì tún ni mí mo tún ṣe sinimá èmi náà gangan mo ní ẹ̀bùn níwọ̀nba ráńpẹ́ tẹ́ bá dá mi wọ̀ ẹ́ mọ̀ àti mo máa ń ṣe eré oníṣe mo sì ti kọ àwọn ìwé iṣẹ́ sinimá àgbéléwò bíi 3 sílẹ̀ tí à ń wá onígbọ̀wọ́ tí a fi gbé jáde Gbémisóyè Àyànó lè mọ̀ yẹn ẹ̀ tó mọ̀ kí sí. ó dà láwẹ́ la máa ṣe yín pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ṣe wá sọ yìí ẹ̀ ń kéwì ẹ̀ ń kọ sinimá àgbéléwò ẹ̀ ń kọ̀rọ̀ ìtàn àròkọ ibo lẹ ti ń rí mi sí gan-an. Ọlọ́run ló ní mi sí ó kàn gbé wá ni nínú ọ̀kan nínú iṣẹ́ mi tí
tí mo pè ní àkójọpọ̀ ewì gbẹ̀fẹ́. Mo sọ bí ìmísí ṣe ń wá síbẹ̀ sínú ọ̀rọ̀ àkọsọ tó wà níbẹ̀ wípé bí omi odò tó ń sàn káàkiri ni ọgbọ́n, ìmọ̀ àti òye ayé yìí jẹ́. Ó ń sàn lọ ni èyíkéyìí tí olúkálukú bá láǹfààní láti bù jáde níbẹ̀ olórí bù ní tiẹ̀. Ọgbọ́n ó sì tún ń lọ bí ọba bù ó ń lọ sọ́dọ̀ ẹlòmíì, bí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún rẹ̀ ọba tún bù ó tún ń lọ sísàlẹ̀ ó tún ń lọ káàkiri. Wọn báyìí téèyàn bá rí bù ló bù. Ẹ wá dúró èyí tí William Shakespeare bù láyé ìgbà tiẹ̀. Àmọ́ kó tún kù nígbà tí ọ̀dọ̀ bàbá Fágúnwà àti wa tún débi wọ́n tún bù kò tó tán. Àwọn bàbá Fálétí náà tún bù ìwọ̀nba táwa náà bù yóò tún kú o fún àwọn tí ó tún ṣẹ̀ṣẹ̀ ń bọ̀, àwọn náà ó rí bù kò sì ní tán. Oyè yẹn máa ń wá ni kò rí wá ṣe nǹkan tí a lè fi gbéraga nítorí wípé ọba àrà ó ní ọba ìmọ̀ tó ń sọ ìmọ̀ kalẹ̀ sórí ẹni tó pera rẹ̀ ní onímọ̀ tí yóò sì fi ìmọ̀ lọ́lẹ̀ kí Ọlọ́run ọba àrà kó máa fún wa láràdá náà dá. Ẹ dáfẹ́ bá ń pàtẹ́wọ́ fún bàbá. Wọ́n ti ń sọ fún wa pé àwọn mọ̀ ń pa ọ̀rọ̀ yìí díẹ̀. Ó dà ìbéèrè eléyìí nípa gbogbo iṣẹ́ tẹ́ kó lẹ̀ náà ni. Èwo nínú ẹ̀ gan-an ló rọrùn fún yín jù láti kọ? Ṣé wì ni? Ṣé eré orí ìtàgé ni? Ṣé ìtàn àròkọ ni? Àbí wo gan-an ló rọrùn fún yín láti kọ jù? Ọlọ́run ní máa ń mú sí bá ṣe gbé ìtàn èyí tá a gbé ohun tá a fẹ́ kọ gbà ni máa ń mú wá. Mo wòye wípé ewì bí mo bá ń sọ̀rọ̀ bí ewì náà ní máa jáde. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ nínú ìwé eré oníṣe Ayédáadé tá a kọ yìí tí mo kọ yìí ọdún 1988 ni mo kọ ìtàn náà lákọ̀ọ́kọ́. Ọdún 1998 ló jáde tá a tẹ̀ jáde ní àkọ́kọ́ ní títẹ̀ jáde bí ìwé. Ọdún 2008 ló wá di sinimá. Ọlọ́run ọba àrà ló ń dá bẹ́ẹ̀. Nígbà tí mo wò nínú àwọn ọ̀rọ̀ tá a fi sí ẹnu àwọn akópa nínú ìwé yìí, àwọn tó wò ń sọ wípé ewì náà la àyẹ̀wò tún ké nínú eré oníṣe yìí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rápẹ̀rẹ̀ rẹ̀ nínú ìwé bàbá Fágúnwà Baṣọ̀run Gáà, ẹ rí wípé àwọn ewì ó jáde nínú àwọn ọ̀rọ̀ tí báyìí wọ́n fi sí ẹnu àwọn akópa. Ẹ jẹ́ kí Adégolú ọmọ bára ọ̀run Ṣọ̀ún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ó jáde nínú eré oníṣe. Nítorí náà tí mo bá rí ìtàn tí mo bá ní ìmísí pé nǹkan tí mo fẹ́ kọ nìyí, nígbà tí mo bá bẹ̀rẹ̀ sí kọ àwọn tí wá sí mi lọ́kàn sílẹ̀ tán ni èrò tó wá wáyé pé ǹjẹ́ ọ̀nà eré oníṣe ni ká fi gbé eléyìí jáde ni àbọ̀nà ìtàn àròsọ ọlọ́rọ̀ gere. Ṣùgbọ́n dàbí ẹni wípé ewì máa ń yọ̀ ẹnu mi jù. Ẹ wo ìwé ìyè ọ̀gá ni tíṣà. Ewì kan ṣoṣo ni ewì tó gùn tí àwọn eléyìnbó ń pè ní epic. Òun náà ló sì dodidi ìwé láti ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ nípa tíṣà, oríṣiríṣi nǹkan tí ènìyàn nípa tíṣà la kọ láti ìbẹ̀rẹ̀. Ó sì wà nínú ìwé tí àwọn ìpínlẹ̀ Èkó fọwọ́ sí fún àwọn ọmọ láti lò lásìkò yìí fún àwọn akẹ́kọ̀ọ́ ọ̀jẹ̀ wẹ́wẹ́. Ewì lélẹ́yìí. Ìwé àkójọpọ̀ ewì gbẹ̀fẹ́ náà ní odidi ewì 22 ló wà nínú rẹ̀. Nínú rẹ̀ a rí Ṣọ́gígùn, Àpáda Ìgbà, Ìmí ẹ̀dùn, Ọ̀rọ̀ ẹ̀dùn, Ìrònú àfẹ́sọ́nà, ó pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Nípa tìtàn àròsọ ọlọ́rọ̀ gere, òun náà máa ń jẹ́ ìyàn láti kọ tí ìmísí bá ti wá, títàn bá ti wá, Ọlọ́run náà tọ́jọba àmísí òní ò fún ni pé ọ̀nà tí kí o darí rẹ̀ gbà ní. Ẹ ṣé olóòtú. Ẹ dákun ẹ bá ń ṣá bàbá látẹ̀wọ́. Ó tán lẹ́nu ó kú ń kú àgbà. Ẹ ṣeun. Gẹ́gẹ́ bí ẹni tó mọ̀ nípa èdè Yorùbá, ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn akẹgbẹ́ tèmi
ní ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àwọn òbí wa ò fi èdè náà lé wa lọ́wọ́ tó, kí lọ́nà tẹ́ ẹ rò bá fi lè tún àtúntò kìíní ṣe kó fi jẹ́ wípé àwọn ìran tó ń bọ̀ lẹ́yìn wọn ò ní sọ èdè inú pátápátá. ẹ ṣé olóòtú o. Ọ̀kan nínú àwọn ominú tí ń kọ àwa tá a ń lo èdè Yorùbá tá a sì mọ iyì rẹ̀ ò ní lẹ́sọ̀ o. Bí ìgbà tí wọ́n kànyàn ní ojú egbò ó ní ọ̀rọ̀ tẹ́ sọ yìí lórí. Ohun tó ń dùn wá nìyí, Yorùbá ń parun lọ kò sì gbọ́dọ̀ parun. Àwa tá a ní nǹkan wo gbé nǹkan wa lárugẹ. Onígbà ni ó sì pé gbá rẹ̀ nípa àkàrà tí wọ́n sì bá fi kólẹ̀. Nígbà tí oní nǹkan ọ̀bá wa ní tí oní nǹkan ọ̀bá wa gbé nǹkan rẹ̀ lárugẹ nǹkan wa. Kí wá lọ́nà àbáyọ? Ọ̀nà àbáyọ nìyí o. Ẹ jẹ́ kí àwa tá a jẹ́ Yorùbá ká pe àró àti ọ̀dọ̀fínú wa ká pè wálé wípé èdè abínibí wa, èdè wa ò gbọdọ̀ parun. Ká jẹ́ káwọn ọmọ wa ọmọ sọ. Nínú ilé tèmi, àwọn ọmọ tèmi wọ́n lọ kọ́ Gẹ̀ẹ́sì nílé ìwé ni. Yorùbá òun là ń sọ tá à ń kọ́ nínú ilé títí wa. Bí ọmọ mi bá sọ nǹkan kan tí ó yàtọ̀ sí bí Yorùbá ṣe ń sọ, màá pè bí Yorùbá ṣe ń sọ nìyí. Tó bá sọ ọ̀rọ̀ kan tí ò bá mọ̀ ọ́ pè dáadáa, màá pè padà bí Yorùbá ṣe pè nìyí. Tí mo bá sọ̀rọ̀ tí mo bá pa òwe kan, mo ti fi kọ́ àwọn ọmọ mi, tí mo bá ti pa òwe kan ẹ gbọ́dọ̀ béèrè ìtumọ̀ rẹ̀. Tí wọ́n bá sì béèrè ìtumọ̀ rẹ̀, wọ́n fọ wẹ́wẹ́ fún wọn. Èmi á mọ̀ pé àwọn ọmọ mi jọ bá wọn pa àlọ́ níwọ̀n bá ṣe lè ráyè sí. Á jọ jókòó, á mọ̀ pa àlọ́, á pa àlọ́ àpamọ̀, á sì tún pa àlọ́ àpagbè. Nínú bí a ṣe ń kọ Yorùbá lóde òní nìsín, a pè àlọ́ àpagbè máa ń pè ní àlọ́ onítàn. Nítorí pé kìí ṣe gbogbo àlọ́ tó ní ìtàn nínú ló ní ègbè. So àlọ́ onítàn àtúnpà à ń pààyàn. Gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ni èmi fi kọ́ àwọn ọmọ mi. Ìyànjú tó yẹ kí á mọ̀ gbà nìyí. Ẹ má dáadáa àwa tí à ń lo èdè Yorùbá tí a kàn gbé lórí nìkan. Ẹ jẹ́ kí gbogbo wọn mọ̀ ṣékéde wa mọ̀ parun. Ẹ wo kinní kan o, gbogbo lọ́bù níbi ìtòrú nǹkan o. Ẹ wo àwọn Haúsá. Wọ́n mọ̀ káràmásìkí èdè wọn o. Tí ọba lọ sọ́dọ̀ Haúsá, tó ọba bá ohun tó nira fún láti ṣe lọ, ṣùgbọ́n tó kọ́kọ́ débẹ̀ tó kọ́kọ́ sọ èdè rẹ̀ fún un. Gbogbo ibi tí agbára rẹ̀ bá dé láti ṣe tí ó fẹ́ fún ẹ ní ó ṣe. Nítorí wípé o ti fi èdè rẹ̀ fà mọ́ra. Ìdàkejì rẹ̀ wá ní àwa ọmọ Yorùbá. Mo ti gbọ́ ìrírí àwọn ènìyàn tí wọ́n lọ sí ilẹ̀ Haúsá tí wọ́n rí ìlà fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ lẹ́ẹ̀kẹ́ ọmọ Yorùbá tí wọ́n wàá sọ Yorùbá fún tí ó gbẹ kí ni túmọ̀ Yorùbá tó ń sọ? Ṣé kí ni túmọ̀ Yorùbá? Ọ̀fẹ́ fi yẹn ṣe àbẹ̀tẹ́lẹ̀ nítorí tó wá wá. Ṣé ọ̀rọ̀ Yorùbá la bá wá bí? Ṣé ẹ rí? Nítorí náà gbogbo nǹkan wọ̀nyí ló yẹ ká yí padà. Ibikíbi tí ọmọ Yorùbá bá ti gbọ́ elédè rẹ̀ bí ọmọ Yorùbá kó mọ̀ pé ọmọ ìyá mi nìyí. Gbogbo kó sì dùnnú sí kókó mọ́ra. Yóò mọ̀ ju wa ṣe o. Àṣeyè tálákàn ṣe kò láṣẹ o. Yorùbá ò ní bàjẹ́. Irọ́ ni wọ́n pa, Yorùbá ò lè parun. Irọ́ ni wọ́n pa, Yorùbá ò lè. Àtẹ́wọ́ làbálà, àtẹ́wọ́ làbálà, a ò mẹ́ni tó kọ́. Irọ́ ni wọ́n pa, Yorùbá ò lè parun. Ẹ dákun ẹ máa fún baba látẹ̀wọ́. Ẹ mọ̀ pé mo ṣe sọ láwẹ́láwẹ́ òun náà là á máa ṣe tá a sì máa jẹ́ kí gbogbo ẹ̀ máa lọ. Baba gẹ́gẹ́ bí òǹkọ̀wé, àwọn wo gan-an ló jẹ́ àwọn tí ẹ lè fi tẹ̀lé sọ pé àwọn ni afinimọ̀nà yín? Àwọn wo ni àwọn tẹ́ ń wò wájú pé èmi náà gbọ́dọ̀ jẹ́ òǹkọ̀wé bíi tẹ́ni yìí, èmi náà gbọ́dọ̀ lè kọ̀wé bíi tẹ́ni yìí? Gẹ́gẹ́ ní àsìkò tí àwa bẹ̀rẹ̀ ìwé kíkà,
ìwé bàbá D.O. Fágúnwà la kọ́kọ́ bẹ̀rẹ̀ la jí sí àti ìwé bàbá D.F. Ọdúnjọ àwọn yẹn la jí sí. Nígbà téèyàn bá wá ń kàwé lọ díẹ̀díẹ̀ lèèyàn náà mọ ríra rẹ̀ wípé ẹ̀rúnú ẹ̀bùn yìí wà lára mi. Nígbà tí mo wà ní kékeré mo wà nínú èmi ni mo máa ka àkọ́sórí ní iléèwé mi. Tí a bá ti fẹ́ ṣe eré òpin ọdún màá ka àkọ́sórí. Ọ̀pọ̀ àkọ́sórí ìgbà náà ìtinú ìwé ni o tí a gbé sórí. Ṣùgbọ́n díẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ló di ní tèmi náà fi nǹkan kọ̀ọ̀kan kún. Ló di ní tèmi náà ń wò wípé ó yẹ kémi náà lè kọ èyí tó yàtọ̀ sí èyí tá a kà sínú ìwé yìí tí ó tó dún bíi èyí tí wọ́n ní ká kà. Bẹ́ẹ̀ yẹn ṣe bá a ṣe ríra wa nìyẹn ni bá a ṣe ríra wa ṣe pé ó yẹ káwa náà lè lẹ́bùn àtinúdá. Àwọn tí àwa ń bá táwa ń wòye ńgbà náà bàbá olóògbé Fágúnwà bàbá J.F. Ọdúnjọ. Ṣùgbọ́n nípa ìlànà ewì kíké àwọn tí a gba ohun ewì lẹ́nu wọn àwọn náà ni bàbá Adébáyọ̀ Fálétí, bàbá Ọlátúbọ̀sún Ọládàpọ̀ Odídẹrẹ́ Ayékòótọ́ èèkàn ni wọ́n. Bàbá Ọlárìnwájú Adépọ̀jù. Mo tilẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn mo ṣe ìbá gbogbo wọn nínú ìwé ewì mi tí mo gbé ewì náà ní onílé mo kágò. Tí ẹ bá ní bínú mo lè sáré mú títìntì nínú rẹ̀ kí n fi. Mo ní mo ṣèbà Ọlátúbọ̀sún ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti bí. Mo ní bí mo bá fẹ́ àwọn ojúlówó akéwì kan lèmi ń wárí fún, èmi ò wárí fáláwọ̀ ṣe. Ọ̀pọ̀ ló ń sọ̀rọ̀ lásán lóde àríyá tó ń pèrè lákéwì. Àwọn akéwì gidi wà láàyè ọ̀tọ̀ lọ́jọ́kọ́jọ́ wọn kì í ṣàwátì orin ewì gidi. Àwọn gan lè bà mí ò ní tọ́ sí mo péré akọni mo sì mú dàlálẹ̀. Mo kọ́kọ́ wárí fún bàbá Adébáyọ̀ Fálétí. Bí a bá fẹ́ yan olóyè ewì ipò ọba ló tọ́ sírú wọn. Mo ṣèbà Ọlátúbọ̀sún Ọládàpọ̀ akọni akéwì tí ó kẹ̀rẹ̀. Látọjọ́ tí mo ti gbọ́njú mọ́ Odídẹrẹ́ Ayékòótọ́ kò kọrin ewì tí ẹ ṣàgbé. Ẹ̀yin lẹ kọrin tẹ́ mú kọrin kíkọ́ wúrú wá. Orin ìjìnlẹ̀ tẹ́ fi ń ta èrò ẹ̀yìn jí ló jẹ́ kírú ọ dámọ̀ràn ewì. Ọlárìnwájú Adépọ̀jù mo ṣèbà ìkànnà akéwì tí ò gba gbẹ̀rẹ́. Bá a ti rírú yín ní gbàgede ewì lára ń yárú wa. Gbogbo yín ni mo wárí fún. Ẹ jẹ́ kó mọ̀ ojú mi ṣe. Ẹ̀yin ti rí ilẹ̀ ewì kíkí láàrin yè náà. Ẹ jẹ́ kí mi náà ó rárin yè. Ẹ pàtẹ́wọ́ fún bàbá. Irú àwọn wọ̀nyí ó ní àwọn tí ó fún wa ní ìwúrí pé ó yẹ káwa náà tiẹ̀ lè gbé nǹkan ṣe ní ìlànà iṣẹ́ àtinúdá. Àwọn kọ̀ọ̀kan tí a nípa ìtàn àròsọ náà gbogbo àwọn tó ti ń kọ ìtàn bàbá Fágúnwà ní bàbá Ọdúnjọ ní gbogbo àwọn tó ti kọ̀tàn ṣáájú wa ò ní awò wípé tó káwa náà gbìyànjú bí àbá tiẹ̀ lè pọ́n kúkú ká pọ́n báyìí bí ẹlẹ́mìí ọ̀bá sì gbà àwa náà ó sì kúkú àálàpá gbogbo ètí bàbá Fálétí ṣe wọ́n kúkú ń ṣe wọ́n kàn ń gbìyànjú ni wọ́n kàn ń ṣe tí wọ́n lẹ̀ wọn ò tètè mọ̀ wọn ò mọ̀ wípé yóò rinlẹ̀ débi tó rinlẹ̀ dé. Nígbà tí bàbá Fálétí dọ́dọ̀ wa tí wọ́n wá bá wa nígbà tá a wà yunifásitì bàbá ní nígbà tá a fọ̀rọ̀ wá wọn lẹ́nu wọ́n ní káwọn ti ẹ̀kọ́ tàn sílẹ̀ náà ẹ̀yin tí ẹ bá wá kálẹ̀ wàá sọ pé ó dùn ó bóde mu ó bójú ayé mu ọ̀rọ̀ òṣèlú lélẹ́yìí sọ ọ̀rọ̀ ọ̀fẹ́ lélẹ́yìí sọ ọ̀rọ̀ ẹ̀fẹ̀ lélẹ́yìí sọ kí ọba àrà tí ń fúnni dá kó máa tẹ̀síwájú nínú ayé wa. Ẹ ṣé. Ẹ ṣeun bàbá. Èmi náà fẹ́ fi nǹkan kún ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí. Ní ìgbà díẹ̀ sẹ́yìn èmi àti ọ̀jọ̀gbọ́n Akínwùmí Ìṣọ̀lá adókòwò à ń sọ̀rọ̀. Mo á béèrè lọ́wọ́ wọn nípa iṣẹ́ wọn tí wọ́n ń pè ní Madam Tinubu. Pé báwo ni kinní kan bàbá wa wò mí títí tí wọ́n wò mí sùsù wọ́n ní ọmọdé mo ní bàbá wọ́n ní nǹkan tó béèrè yìí kì í ṣe pé n lè dá ọ lóhùn ṣùgbọ́n nǹkan kan ni mo fẹ́ kó o mọ̀ gbẹ́gigbẹ́gi ti gbẹ́gi gbẹ́nàgbẹ́nà ti gbẹ́nà
ó kù gbẹnugbẹnu. Ẹ dákun ẹ pàtẹ́wọ́ fèmí náà. Àìbá wọn sí níbẹ̀ láìbá wọn dá sí i. Bá a ṣe wá sọ àwọn òwe yín wọ̀nyí ìsọ̀rí wo gan-an ni wọ́n wà? Ṣé ti sáyẹ́ǹsì ni? Ṣé ti ìtọ́nisọ́nà ni? Ṣé ti ìtọ́mọ ènìyàn sọ́nà? Ṣé wádìí ni? Ṣé mọ̀ pé àwọn iṣẹ́ mi wà tẹ́yẹ pé wọ́n kọ pé èèyàn fi wádìí nǹkan kankan, ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ níbì kan ládùúgbò kan nígbà kan rí, àbí ṣé a kàn ń sọ̀tàn nípa èèyàn ni? Èwo náà gan-an ló bọ́ sí? Ọ̀pọ̀ nínú àwọn ìwé mi kò tí ì sí èyí tó jẹ mọ́ iṣẹ́ ìwádìí nínú rẹ̀. Ìlanilóyè, ìtọ́nisọ́nà, ìkọ́niníwà àti ìwòye báyé ṣe rí lọ́pọ̀ nínú rẹ̀. Ewì gbẹ̀fẹ́ yìí, àkójọpọ̀ ewì gbẹ̀fẹ́, àwọn èèyàn bí mi kí ni ìtumọ̀ gbẹ̀fẹ́? Mo wá ṣàlàyé fún wọn pé nǹkan fàájì tá a ṣe nígbà tí ara rọ̀yàn tí ò ní ni lára, ó ní mo pè ní ewì. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ewì yìí tó bá ti wá màá kọ sílẹ̀, mò ń kọ pamọ́. A ò tí ẹ̀ ṣẹ̀ṣẹ̀ tètè mọ̀ pé yóò padà dìwé. Àwọn ewì bí 20 ọdún, 22, ọdún 25 ó wà nínú ewì tá a ṣẹ̀ṣẹ̀ wá kó jọ. Nígbà tásìkò Ọlọ́run bá tó ni yóò mú nǹkan wá sí ìmúṣẹ ló fi dìwé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èyí tí ó jẹ mọ́ ọ̀gá ni tíṣà tí wọ́n fẹ́ mọ́ lò níléèwé nìsín, ọ̀rọ̀ nípa tíṣà ni. Kò sí téèyàn fẹ́ jẹ́ láyé tíṣà ni ó kọ. Ẹnikẹ́ni tó bá jẹ́ atọ́nisọ́nà lórí nǹkan tí èèyàn ò mọ̀, ó ní tíṣà rẹ̀ lórí nǹkan yẹn. Mo sì sọ mo ti kọ ewì kékeré kan lórí ọ̀rọ̀ nípa tíṣà tẹ́lẹ̀ rí, a due to my teacher, ṣùgbọ́n yẹn kéré. Wọ́n á ní ó yẹ ká fẹ́ lójú kó dodidi ìwé ni mo fi kọ ọ̀gá ni tíṣà yìí. Kò sì síbi tí àwọn èèyàn ti rí, kì í ṣe pàkan yóò bó lásán. Mo sọ̀rọ̀ nípa àléébù àwọn tíṣà kan o, àwọn kàńdá nínú ìrẹsì, àwọn tó jẹ́ wípé asọnilẹ́nu olùkọ́ tí wọ́n ń sọ tíṣà ní súná tí ò dáa. Kò sí bí ọmọ ẹ̀yìn méjìlá ṣe lè wà tá à ní rí Júdásì, ṣùgbọ́n bá a ti bá rí Júdásì lására àwọn 11 yòókù. Àwọn 11 yòókù sì pọ̀ ju èyí tí ọ̀dà lọ ní ọ̀rọ̀ tíṣà. Eléyìí àṣejù bàbá àṣetẹ́ ìtàn àròsọ ni. Ẹni tó bá kàn wá wò pé ìtàn yìí sì ṣètàn tó jìnnà tó yàtọ̀ sí tá a ti gbọ́ rí, ṣùgbọ́n èdè ìwọ̀nba èdè àti ọ̀nà àtinúdá tá a fi gbé kalẹ̀ òní lọ́jẹ́ nǹkan tí àwọn èèyàn fi mú ní tí wọ́n sọ di àpéwò bí ìran. Ó sì wà nínú tí wọ́n ní tí àwọn elétò ẹ̀kọ́ ìpínlẹ̀ Èkó fọwọ́ sí fún àwọn ọmọ iléèwé láti lò. Iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, iléèwé kọ̀ọ̀kẹ́kínní JSS 1 ni wọ́n ní kó lo àṣejù. Ọ̀gá ní tíṣà iléèwé kíláàsì kejì àti JSS 2 ni wọ́n ní kí wọ́n lò gẹ́gẹ́ bí ewì. Ẹ ṣé. Ẹ dákun ẹ bá ń ṣá baba látẹ̀wọ́. A ṣì ń mẹ́yẹ bọ̀ lápò ní àti ìdèbí tá à ń lọ gangan. Baba, kí lẹ rò pé a lè ṣe gẹ́gẹ́ bí àwa ọmọ Yorùbá láti lè mú èdè yìí rẹwà kó wuyì láàrin ra wa, kó má di wípé nígbà tí wọ́n bá wá kó wa lẹ́rú lẹ́ẹ̀kejì literature àtèdè wa ni wọ́n fi wá kó wa lẹ́rú? Kí lẹ lérò pa lè ṣe gan? Ọ̀kan nínú tá a lè ṣe òun lè lẹ́yìn ṣe. Gbogbo àǹfààní tá a bá ní láti fi iyì, ẹwà, ògo àti adùn èdè wa hàn ká máa lò ó níbikíbi tá a bá wà. Tí ètò kan bá wà tí wọ́n bá sọ wípé èdè àtọ̀húnrìnwá ni wọ́n ń ṣe, tí wọ́n bá ṣe tèdè tiwọn tán, àwa ní ẹ̀yin tó ọjọ́ ọmọ Yorùbá ẹ̀ ṣe ti yín lédè tí yín. Èdè èèyàn lèyàn fi ronú. Kò sí bí ènìyàn bá sún èdè rẹ̀ ní èlàlà. Lẹ́ẹ̀kan tí bàbá kan sọ pé wọ́n máa lálà lédè mi. Èdè rẹ, èdè abínibí, èdè àkọ́kọ́ ó ní àwọn Gẹ̀ẹ́sì pè ní mother tongue. Èdè tí òbí ìyá ọmọ gbọ́ ni ọmọ kọ́kọ́ ń gbọ́, nítorí ìyá ọmọ ní ń bá ọmọ sọ̀rọ̀ jù. So ètò náà èdè òbí èèyàn, èdè ìlú èèyàn ó ní èdè àkọ́kọ́, ó sì lèèyàn fi ronú. Ìgbà tó o bá ronú ọ̀hún tán, tó o bá fẹ́ tu síta, o lè wá tu ní èdè tó bá wù ọ́ o.
o lè tú lédè mi o ṣùgbọ́n èdè abínibí èèyàn ní ọ̀kọ̀ọ̀kan fi ronú. A sì ti rí àpẹẹrẹ àwọn tó jẹ́ wípé èdè abínibí wọn ni wọ́n fi ń kọ́ gbogbo àwọn iṣẹ́ yìí gbogbo tí wọ́n ń kọ́ wọ́n ń ṣe dáadáa ju àwọn tó jẹ́ wípé èdè lédè làwa ń lò lọ. Ṣé ẹ rántí pé ọ̀jọ̀gbọ́n Babátúndé Fáfúnwá wọ́n ṣe iṣẹ́ àkànṣe ní èyí tí wọ́n kó àwọn ọmọ jọ àwọn kan wọ́n fi èdè Gẹ̀ẹ́sì wọ́n fi ń kọ́ wọn ìṣirò ní gbogbo ẹ̀ ní wọ́n wá fi àwọn kan wọ́n fèdè abínibí kọ́ àwọn míì àwọn tí wọ́n fèdè abínibí kọ́ lọ yanrantí ni wọ́n ṣe dáadáa jù nítorí wípé èdè ẹni là á fi ṣe gbédègbẹ̀yọ̀ torí náà gbogbo tá a bá ní láti ṣe láti gbédè wa lárugẹ ní ká máa gbé lárugẹ ọ̀nà àbáyọ nìyí. Ẹ ṣeun bàbá. Nípa àkọ́kọ́ a tún rí lẹ́jọ́ mẹ́ta yìí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò lo àmì ohùn fún èdè Yorùbá mọ́. Ṣé Yorùbá ni wọ́n ń kọ lóòótọ́ àbédè mi? Èdè míì ni wọ́n ń kọ o. Ẹni tó bá kọ Yorùbá pọ́nbélé tó kọ ní ọlọ́bọ̀rọ̀ tí ò fàmì sí kìí ṣe èdè Yorùbá ló kọ nítorí wípé nínú ẹ̀kọ́ èdè oríṣiríṣi èdè ló wà. Èdè tí Yorùbá jẹ́ àṣàyàn kan tí a ń pè ní àwọn èdè olóhùn. Èdè tí ì bá ṣèdè olóhùn kò sí bẹ́ẹ̀ bá fàmì sí kò sí nǹkan kan ṣùgbọ́n èdè olóhùn ní Yorùbá àṣàyàn lẹ́tà 5 kan wà 4 kan wà tó jẹ́ wípé odidi oríṣi ọ̀nà bíi 6 la lè túmọ̀ rẹ̀ sí i gí bí a gbí a ìyẹn ni tá a bá pè é lọ́nà kìíní a pè ní igbá ìyẹn ni calabash tí wọ́n fi ń kó ẹ̀kọ́ tí wọ́n fi ń kẹ́rù. A tún lè pè ní ìgbà ìyẹn ni àsìkò kọ̀ọ̀kan. A lè pè ní ìgbá ìyẹn ni èso tí à ń jẹ. A lè pè ní igba èyí ni 100 nínú òǹkà Yorùbá. A sì lè pè ní ìgbà ìyẹn ni mo rí ìgbà níbì kan láyìíká yìí èdè ní ìlọ mo rí ìgbà níbì kan ìgbà èyí ni okùn tí akọ̀pẹ fi ń gun ọ̀pẹ lọ sókè ìyẹn ni ìgbà torí náà oríṣiríṣi gbogbo nǹkan wọ̀nyí ni ó túmọ̀ sí ṣùgbọ́n lẹ́tà kan náà la fi kọ́ téèyàn bá wá fàmì sí bó ní ó ṣe mọ̀ ìyàtọ̀ láàrin òjò àti àìná ẹni tó bá kọ Yorùbá tí ó bá fi àmì sí gbogbo ẹ̀ ó sì ti dẹ̀rọ̀ ó ti wà lórí ẹ̀rọ alágbèéká náà kíní kíbọ̀dù ti Yorùbá náà wà àtẹ ẹ̀kọ̀wé ti Yorùbá náà wà ẹni tó bá mọ̀ ọ́ lò tó ní gbogbo Yorùbá téèyàn bá kọ tí ó bá fàmì sí Yorùbá kọ́ lọ́kọ o èdè míì lọ́kọ o. Ẹ ṣé. Láàárín àwọn tó ń kọ èdè òyìnbó a rí pé lóòrèkóòrè wọ́n á kóra wọn jọ àwọn bíi 10 wọ́n lè jọ kọ̀wé pọ̀. Ṣé àwa tá a jẹ́ òǹkọ̀wé èdè Yorùbá ṣáwa náà jọ ń fọwọ́sowọ́pọ̀ kọ̀wé bẹ́ẹ̀ yẹn àbí toníkálukú náà ni kóníkálukú máa ṣọdẹ ara wọn là ń ṣe? Àjọṣepọ̀ bẹ́ẹ̀ bí ẹ ṣe wíyẹn náà wáyé èmi yìí gan mo ti lọ́wọ́ nínú kíkọ ìwé ní ìsọ̀rí 3 èyí tí mo wá pẹ̀rẹ̀ rẹ̀ mo mú wá wà ní bí ó ní ìwé akéwì ń ké àwa tí a kọ ìwé akéwì ń ké ń afẹ́ tó 11 olúkálukú dá ewì jọ ní ìsọ̀rí ewì 9 ni èmi kọ ẹlòmíì kọ jù bẹ́ẹ̀ lọ àwọn míì ọkọ tó bẹ́ẹ̀ ewì sáàpọ̀ ìwé 3 ni bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló sì wà káàkiri àwọn iléeṣẹ́ tí ń ṣe bí ẹ bá rántí ìwé ewì Ìgbò yìí tó ti wà tipẹ́tipẹ́ bàbá Adébóyè Babalọ́lá ló ṣe olóòtú fún un tẹ́ ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèkàn nínú òǹkọ̀wé Yorùbá ó ní wọ́n dáwọ́ jọ tí wọ́n kọ ìwé ewì wòyí irú rẹ̀ náà wáyé káàkiri nínú Yorùbá torí náà àgbájọwọ́ là á fi sọ̀yà
àjèjì ọwọ́ kan kò gbẹ́rù dórí. Ẹ ṣé. ká tó wá lọ sí agbọ̀n kan tí ẹ̀yin tẹ́ẹ̀tún bá wa dá sí nípa àwọn tó ń tẹ ìwé jáde. Ṣáwọn òǹtẹ̀wé ṣé wọ́n gbárùkù ti ẹ̀yin tẹ́ jẹ́ òǹkọ̀wé èdè Yorùbá? Ṣọ́rọ̀ mi yé yín, àwọn tó ń tẹ ìwé jáde, àwọn iléeṣẹ́ ńláńlá, ṣé wọ́n gbárùkù ti ẹ̀yin tẹ́ ń tẹ ìwé lédè abínibí, àbí wọ́n ròyìn pé gbèsè lẹ́ẹ̀kan máa dá wọn tí ẹ bá gbéwé yín wá táwọn tẹ̀? Wọ́n ti ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí máa gbárùkù tì wá báyìí, ṣùgbọ́n mo gbogbo ẹnu ló gbà ni mo fi sọ pé wọn kì í gbárùkù tì wá tẹ́lẹ̀. Lọ́pọ̀lọpọ̀ ìgbà ó ní ojú àwa tá à ń kọ̀wé ńláre, a kọ̀wé àmọ́ gbé káàkiri wọ́n mọ̀ wò àwọn ọkọ̀ ńláńlá, àwọn ènìyàn ńláńlá tí wọ́n ti mọ orúkọ wọn nìkan ni wọ́n ń gbèwé wọn jáde. Èmi tí ẹ̀ ń wò yìí, fún ìboniláṣìírí kí n mọ̀ wulẹ̀ dárúkọ iléeṣẹ́ ìwé mi ṣe ọdún 7 ní iléeṣẹ́ kan tí wọ́n gbé jáde. Mo wá lọ fagídí gbà á. Ọ̀gá mi ọ̀jọ̀gbọ́n Akínwùmí Ìṣọ̀lá ni wọ́n ràn mí lọ́wọ́ ńjọ́. A jọ pàdé, mo kí bàbá nígbà tí bàbá ń lọ sókè, mo jókòó ní ìgbẹ̀bí tí ń gbà àlejò. Bàbá ọmọ tí mo bá wá, nígbà tí bàbá wa ń bọ̀ ni wọ́n wá gbọ́ tí èmi àti olóòtú iléeṣẹ́ tá à ń pariwo, ẹ fún mi níwèé mi, ẹ bá mi múwèé mi. Bàbá ní àyàn ó ìwé lọ wá bàbá ní bá dàda sọ̀rọ̀, ẹ fọ́mọ ẹ níwèé ẹ̀ tó bá fẹ́ ṣe ọṣẹ tó bá fẹ́ fi kún ẹjọ́ lọ fi kún. Ìwé ọ̀hún ló wá padà jáde, ó ní àkójọpọ̀ ewì ìgbẹ̀fẹ́ yìí. Ó lo odidi ọdún 7 ní iléeṣẹ́ kan tí wọ́n gbé jáde tí wọ́n ń wòran. Nígbà tásìkò rẹ̀ sì tó, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ti wí pé àmú gbogbo wá sì múṣẹ lákòókò tí ìgbà àsìkò rẹ̀ tó, ó ṣàjáde. Òun náà ló sì dìwé láti 1998 ló sì ti jáde tó ti ń lọ. Wọ́n ti lò káàkiri, wọ́n ti lò nípínlẹ̀ Ọ̀yọ́, wọ́n ti lò nípínlẹ̀ Ọ̀ṣun, wọ́n ti lò ní ìpínlẹ̀ Ògùn, wọ́n ti lò nípínlẹ̀ Èkó yìí lẹ́ẹ̀mejì fún àwọn ọmọ. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni wọ́n ń lò láwọn iléèwé gíga ńláńlá, àwọn bíi iléèwé olùkọ́ni. Wọ́n ti lò ní yunifásitì rí, wọ́n ti lò ní yunifásitì 3 bó ṣe wà yìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ní ìsìn báyìí wọ́n ti wá ń gbé wa lárugẹ. Ilé-iṣẹ́ ìtẹ̀wé sì ti pọ̀ káàkiri, àwọn aládàáni, àwọn tí ṣẹ̀ṣẹ̀ ń dìde lẹ̀ náà ti wà káàkiri. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ó dà, ẹ dákun ẹ bá ń pàtẹ́wọ́ fún bàbá. Ká wá tún béèrè ìbéèrè tí ó tún gbẹ́nu lé ìta sọ ẹ̀. Èdè òní ní fi béèrè ìbéèrè. Bàbá, ṣé kíkọ ìwé lédè Yorùbá ṣó ń jáwó? Tó ẹ má bínú pé mi fẹ́ dáhùn béèrè yín tààràtà. Mo fẹ́ lo ìpèdè kan tí bàbá olóògbé Fálétí lò nínú ọ̀rọ̀ wa kan. Wípé ẹni tó bá ń du ipò aṣíwájú nítorí iyì tí ó gbà, bàbá Ọlátúbọ̀sún Alákọ̀, ó lónítọ̀hún kò ní lè gba iyì pẹ́ títí. Ọ̀tọ̀ lówó, ọ̀tọ̀ níyì. Tó bá jẹ́ pé nípa tówó ni, mo lè sọ wípé kò jáwó, ṣùgbọ́n mo wá lè tètè kọ́ ẹ tó wá mọ̀ rẹ́rìn-ín tàbí kí ẹ tó gbọ́ tán kó tó wọlẹ̀ níkùn yín, màá tètè sọ fún yín wípé ó ń já ohun tó jowó lọ. Ẹ wo ìwé yìí, Ayédáadé, tí mo sọ pé mo ti kọ láti 1988. Èyí tí mo kọ́kọ́ tẹ̀, mo yáwó tí mo lọ fún àwọn iléeṣẹ́ tí wọ́n fi bá wa tẹ̀ ni. Èyí tí mo sì fi tọrẹ nínú rẹ̀ ó fẹ́ tó ìdajì ń tà tẹ̀. Ṣùgbọ́n bí ayọ̀ ohun tí ẹnìkọ̀ọ̀kan ń wá ní tó jẹ́ ayọ̀, ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀ ẹnìkọ̀ọ̀kan yàtọ̀. Pé iṣẹ́ tí òye tọ́lọ̀ tiẹ̀ fún mi tí mo sì fi lọ́lẹ̀, ó sì ń tàn kálẹ̀, ó sì ń ṣe aráyé lóore, àwọn ayé sì rí. Ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀ tèmi nìyí. Ìyẹn làkọ́kọ́. Owó lè tẹ̀lé o. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Kì í ṣe wípé rárá ni ọ̀pọ̀lọ́ ò ní rú o. Ó ń dowó,
ọkàn lè mọ́ rí bó ṣe wà láwọn ibì kan ni gẹ́gẹ́ bí níìsín ẹ mọ̀ pé òṣèlú lè ti lè rówó yìí ó lè má jòwó ó lè má jáwó bí bó ṣe ń jà lágbo òṣèlú ó lè má jáwó bó ṣe ń jà lágbo àwọn orin àwọn ọmọ òde òní hip hop kọ́mọ kan kọ orin kan tí wọ́n pè mílíọ̀nù ó lè má jáwó bí football tí wọ́n sọ wípé wọ́n ra ẹnìkan ní 200 million ṣùgbọ́n àdúpẹ́ lọ́wọ́ lọ tí èèyàn bá ti ní ọ̀kánjú àjò ó ń já wọn bá ṣùgbọ́n ètò ṣe pàtàkì ní ìfilọ́lẹ̀ ẹ wo ọdún tí Shakespeare àti kú ẹ wo ọdún tí bàbá Fágúnwà àti kú bàbá Fálétí náà ló kú lánàá yìí tẹ́ ẹ bá wo oríṣiríṣi àwọn ìrìn àjò bàbá Fálétí tí a kọ èèyàn yóò wá wu ẹlòmíì tí ọ̀mọ̀wé kọ pé èmi náà tiẹ̀ fẹ́ mọ̀wé kọ kí n lè dàbí bàbá yìí ṣùgbọ́n kó tó kí iṣu tó jiyàn àti gúúsù lódó kí àgbàdo tó dẹ̀kọ àlọ́ papọ̀ torí náà ó lè má ti jáwó púpọ̀ ṣùgbọ́n ń já ń tó jowó lọ ọ wà lọ́wọ́ tó bá jẹ́ àfojúsùn àti ẹ̀dùn ẹnìkọ̀ọ̀kan adúpẹ́ lójú. ẹ dákun ẹ bá ń pàtẹ́wọ́ fún bàbá lásìkò yìí a máa ń ṣe nǹkan kan àmọ́ ṣá wọ́n ti ṣe díẹ̀ ńbẹ̀ á fún wọn láàyè kí wọ́n kà díẹ̀ nínú àwọn òwe wọn ṣùgbọ́n ká tó débẹ̀ bàbá fẹ́ bá wa dá sí èyí tá a fi bẹ̀rẹ̀ lákọ̀ọ́kọ́ nípa 50 ọdún típínlẹ̀ Èkó pé láìpẹ́ yìí wọ́n léwì kan tí wọ́n dìídì kọ fún Èkó 50 ọdún ìyẹn ni wọ́n kọ́kọ́ kà kí wọ́n tó wá lọ sínú iṣẹ́ wọn kàn ká gbọ́ díẹ̀ fún wa. Èkó dàgbà àwa olùgbé ìpínlẹ̀ Èkó ẹja kiri àwa fún àmójúbà ọdún wa tó lékan ayẹyẹ ojúrọ́dún tó wọlé dé ẹja kiri àwa kú oríire ìpínlẹ̀ Èkó ṣe ń pé 50 ọdún lọ́dún yìí ní gbogbo wa fi ń ṣàjọyọ̀ oṣù karùn-ún ọdún 1967 ni Èkó gbà pínlẹ̀ Èkó ti wá dàgbà wàyí Èkó ti dọ̀bọ̀ 50 ọdún a sì dàgbà a sì ní nǹkan àgbà ṣe bí ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ojúlé méjì ni Èkó ń sọ ojúlé kìíní ni dídádúró gẹ́gẹ́ bí odidi ìpínlẹ̀ kan èkejì ni jíjẹ́ olú ìlú fún gbogbo orílẹ̀-èdè Nàìjíríà odidi ọdún 16 ni Èkó fi sọ ojúlé méjì yẹn ní 1991 tí olú ìlú Nàìjíríà bọ́ọ̀dì sí Àbújá ní Èkó tó sinmi à ń sójúlé méjì nínú gbogbo ìlú àti ìpínlẹ̀ tí wọ́n ń fẹ̀gbẹ́ kan odò ńlá tó ń jẹ́ òkun tí wọ́n ń fomi sọlá tí wọ́n ń jọlá omi Èkó yìí yàtọ̀ nínú gbogbo lẹ̀kílẹ̀ káàkiri àgbáyé ni wọ́n ti mèkó fún ìtayọ̀ yìí ni àwọn ọ̀jọ̀gbọ́n wò pọ̀ tí wọ́n fi pèkó ní Center of Excellence Èkó tayọ nínú ọrọ̀ ajé ó tayọ nínú ọrọ̀ òwò a tayọ nínú eré ìdárayá a tayọ nínú ìdàgbàsókè gbogbo ìtẹ̀síwájú ìpínlẹ̀ Èkó ló ń jẹ gbogbo ẹni tó ń gbé bẹ̀ lọ́kàn bí wọ́n ṣe ń wo Èkó fún àríkọ́gbọ́n wọ́n ń wo àgbà Èkó fún àríkọ́gbọ́n wọ́n ń wo ọmọdé wa fún àwòkọ́ ìṣe gbogbo ayé ló ń fọlá àti wá tọrọ Èkó wá dàpẹrẹ ìwà fún gbogbo ilẹ̀kílẹ̀ lára ohun tí Èkó fi fàjùlọ hàn ó ní tèèyàn tó pọ̀ bí yanrìn bẹ́ẹ̀ bá rérò tó ń gbá yùn lágbègbè Òṣòdì ẹ lè ṣe bí kò ṣèrò ń bò míì mọ́ Omilẹ̀gbẹ́ tó ń bẹ ní Mushin èrò wà níkẹjà ní Ṣómólú ní Island ní Yànà Ìpájà ní Àpápá ní Kòròdú ní Ọbalẹ́ndé àti Lágége Omilẹ̀gbẹ́ rò ní gbogbo ibùdókọ̀ bí ènìyàn ṣe pọ̀ tó ní mọ́tò tó pọ̀ ló fa súnkẹrẹ gbàkẹrẹ ìrìn àjò láàrin Èkó ó wá dohun tí ò rọrùn bá a ṣe ń gbáyé Èkó sára ọ̀tọ̀ bá a ṣe ń sayé Èkó kò jọ tibikíbi kójú mọ́tò mọ́ ni gbogbo wa ti ń jí ẹni tí ò tètè jẹ́ apẹ́mbùdókọ̀ kí ọkọ̀ tó máa rọjú ó dìyálẹ̀ ta onímárúwá àtẹlẹsẹ̀ ló ń bá onímọ́tò du ọ̀nà rìn bàbá fẹ́ sọ̀rọ̀ ìlú tí ò sárúgbó tèkó ju tilẹ̀ Ghana táyé wí tẹ́lẹ̀ lọ tarúgbó tomi tẹwa ló ń ṣe kóṣákóṣá ẹni tó bá ṣe rìndìnrìndìn wọ́n lè tì í dànù. Èkó ilé ọgbọ́n la ti ń gbọ́ tipẹ́tipẹ́ pé kò ṣe jẹ́lú ọ̀dájú ló tún jẹ́lú àwa alágbára kò wá sírú ẹni tó dé Èkó tí Èkó ò pé fún bẹ́ẹ̀ kó ṣe gbolè
ló tún gbọ̀lẹ̀ òmùgọ̀ nìkan láàyè ò gbà. béèyàn bá gọ̀ béèyàn ò bá gọ̀ tí ó sì rìn dìn kò sóhun tó gbé wá sẹ́kọ̀ọ́ tára èkó kówó lé, kò sọ́jà tẹ́ gbé dẹ́kọ̀ọ́ tí ò lọ. ìyẹn tún jẹ́ ara títayọ tí mò ń sọ. nílùú Èkó gbogbo ọjà ló ń tà wàràwàrà. látàrí àwọn ohun tí mo ti kà sílẹ̀ yìí, ibo lọ́wọ́ àkùtẹ́kọ̀ọ́ ti tayọ ẹwí fún mi. ó yẹ ká kí àwọn ọlọ́pọlọ tí wọ́n ń sọ wá lórúkọ, àwọn onílàákàyè tí wọ́n pè wá ní Center of Excellence. lẹ́yìn ayẹyẹ 50 ọdún yìí á ṣe púpọ̀ rẹ̀ nínú ayọ̀ àtara líle. ìtẹ̀síwájú Èkó tó jẹ wá lógún kò ní rẹ̀yìn. Èkó kò ní bàjẹ́ láyé, àwa tá à ń gbé bẹ̀ náà ò sì ní kàbùkù. ní bá wá béèrè pé ta ló ń kọ ìwì kí Èkó fún àjọ̀dún ọdún 50, èmi Gbémisóyè ọmọ Àyẹ̀wò akéwì gbẹ̀fẹ́ ni mò ń kéwì. yèyé mi ti sọ fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé Èkó àkété ìlú ọgbọ́n, bó bá dúró kò sọ́ra kò níyànjú. Èkó gbàgbẹ̀rẹ̀, Èkó gbàgbẹ̀rẹ̀, Èkó gbàgbẹ̀rẹ̀ rà. Èkó gbàgbẹ̀rẹ̀, Èkó gbàgbẹ̀rẹ̀, Èkó gbàgbẹ̀rẹ̀ rárá o. nínú àwọn ìwé tí mo ti kọ 5 ni mo rí mú wá. mo mú Ayédáadé ìwéré oníṣe, ọ̀rọ̀ lórí ìṣègbè fábo òní ìwé ìdálé lórí ìṣègbè fábo. à ń bọ̀. lẹ́yìn náà mo mú àṣejù bàbá àṣetẹ́, ìwé ìtàn àròsọ ọlọ́rọ̀ gèrè ni onímọ̀ọ́sọ lẹ́ẹ̀kan pé ìpínlẹ̀ Èkó fọwọ́ sí fún àwọn ọmọ iléèwé gíga àkọ́kọ́ JSS1 láti kà. mo tún mú ọ̀gá ni tíṣà, ewu ńlá ni tí mo kọ fún àwọn olùkọ́ni. ìyẹn ni ìpínlẹ̀ Èkó tún fọwọ́ sí fún àwọn ọmọ JSS2 láti kà. mo mú àkójọpọ̀ ewì gbẹ̀fẹ́, wọ́n ti lò yìí náà rí fún ìdánwò JSS3, wọ́n sì ń lò káàkiri, wọ́n ti lò káàkiri náà. mo wá mú ètò tó mú lọ́wọ́ ní ìfẹ́ ìkọ̀kọ̀, ìwé eré oníṣèlú náà. mo ti kọ̀ náà ti pẹ́ kárín. ó ní ìwé kejì, ìfẹ́ ìkẹ̀kọ̀ ní ìwé kejì tí mo kọ́kọ́ kọ. ìwé àkọ́kọ́ tí mo kọ́kọ́ kọ gangan àtẹ́ àpè àkọlé rẹ̀ ní ìpàdé kìí jìnnà. níbi tá a ti ń gbìyànjú bá ṣe tẹ́lẹ̀ àwọn onísinimá bá wá ni wọ́n ní ká kọ́ sí sinimá. àwa akọ́tán àbárò nígbọ̀wọ́ ó wà lọ́wọ́ nísìn, agbára Ọlọ́run á lò nígbọ̀wọ́. ṣùgbọ́n ìfẹ́ ìkọ̀kọ̀ ni mo kọ́ sí kejì káwọn yòókù tó tẹ̀lé. mo fẹ́ ka ewì nínú ìwé àkójọpọ̀ ewì gbẹ̀fẹ́. mo fẹ́ ka ewì tí mo pe àkọlé rẹ̀ ní ṣọ́gígùn. ṣọ́gígùn Yorùbá ní ṣọ́gígùn o, ìjímèrè tí ò ṣọ́gígùn yóò gungi aládì, èyí tó bá sì gungi aládì wàràwàrà ní sọ. ṣọ́gígùn. ọmọ má pa mí lọ́rọ̀ dùn, bọ́mọ bá kọ̀ tí ó gbẹ̀pọ̀n bàbá ní ọmọ yìí má para rẹ̀. ọmọ tó bá fò gàlẹ́gàlẹ́ sóhun tọ́wọ́ bí òtó ó ṣe tán àti para rẹ̀. dúdú ni tòwúrọ̀, pupa ni tọ̀sán, ó tún wá dòru ọ̀gànjọ́ ó fi àyìnrín sí kẹta, ìwọ nìkan ládáyé fún ni. bí egun rẹ̀ tilẹ̀ ń jí pépépé, ohun tí ibi ni oníṣà ibi ni. bídìí bá lè yájú mọ́tò títí dàfẹ́ mọ́jú, bójúmọ́ bá mára nídìí ó béèrè. àgbà ní kí o ṣọ́gígùn, ìwọ ń bínú, ìwọ ò tètè mọ̀ pé ìrírí àgbà ní satọ́kù fún kìlọ̀ wọn ni. àbí ìwọ ò mọ̀ pé ewu púpọ̀ ló ń bẹ nínú ẹ̀lẹ̀ obìnrin ni. ọ̀kan lè wu àtọ̀sí, àrùn gbajúmọ̀ tí kì í san bọ̀rọ̀bọ̀rọ̀. ọ̀tọ̀ tún lè wu àrùn èèdì tí wọ́n sọ pé kì í tilẹ̀ san láéláé. ọ̀ká ìmòye aṣàlẹ̀ jẹ̀jẹ̀ ló ti gun gírú rẹ̀ lọ́nà ọ̀run. ọmọdé ilé ẹ wá tẹ́tí kẹ́ ẹ gbọ́ mi, àpọ́n tó sùn lọ rí tara yín ni mò ń lọ. à ń ké tataké tàǹtàn pé kó o ṣọ́gígùn ò gbọ́. ò ń gbọ́ pé a kì í síwọ́ lu mí, o rò pé ìwọ ni. ẹni tó bá síwọ́ lu mí, ìmí a máa ta sí wọn lójú, ìmí a máa fọ́n sí wọn gbogbo ara, àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ gbogbo ara rẹ̀ á sì dẹ̀tẹ̀. ìkìlọ̀ lè yí o, àtàtà ọ̀rọ̀ ni kì í ṣe èébú, bí o kò bá tiẹ̀ mọ̀ níwá òbùn
tó o sì wo àwọn àrùn ìgbàlódé, ṣé ìwọ ò mọ̀ pé kòtò àgbà àná ni báńkì onírun ni? Ọmọ gbowó oṣù lọ́jọ́rú, ọmọ kówó relé aṣẹ́wó, owó tán lọ́jọ́ sátidé, ojú ọmọ dá wáyé, òró kùsùkùsù dá wáyé ọmọdé tó sì gígùn aṣọ wàràwàrà. Mo lè gun òkè yìí bí mo ṣe gun tàná, ìwọ̀ntúnwọ̀nsì ni nǹkan dùn mọ́ o. Mo lè gun tìyín bí mo ṣe gun tọ̀hún, ìjímèrè tí ò sọ gígùn ogun di aládé o. A kì í sì pẹ́ nàró fábùkẹ́ ọmọ tó bá sì gígùn aṣọ wàràwàrà. Ìkìlọ̀ lè yí o, àtàtàrọ̀ ni kì í ṣe èbú. Bó bá wá pẹ̀yìn ìdà tó sọ mí dolódì nígboro, déédéé ara ló ṣe. Àpọ́n tó sùn lọ rí tara rẹ̀ làyàn ó ń lọ. Bàbá ti ní ká bẹ̀rẹ̀ sí àwọn lódì ń gbòòrò àbí ara kan tẹ̀ ká ní o. A lè bẹ̀rẹ̀ sí ẹ ṣeun bàbá, a gbádùn yín bí ọmọ Yorùbá kejì ṣe gbádùn ẹ̀kọ́ gbóná. Ṣé tá a bá tún pè yín nígbà míì ṣe tún jẹ́ wa ní o? Lágbára lọ́wọ́ Ọlọ́run tí ẹ bá pè mí, kò síbi tí wọ́n ti pè mí tí wọ́n kó tó bá jẹ mọ́ ti Yorùbá tí mi ò ń jẹ́ wọn, nítorí wípé ara ojúṣe tá a sọ pé a fẹ́ ṣe nìyí. Tí a bá máa jáde láti gbé nǹkan wa lárugẹ, ta ni ó bá wa gbé lárugẹ? Báwo ni kò ṣe ní parun oṣà tí a bá sì fọmọdé bọ rírun nírun? Nítorí náà ẹ jẹ́ kí gbogbo wa kúnra wa lọ́wọ́ ká gbé èdè Yorùbá lárugẹ, ní ti sísọ, ní ti kíkà, ní ti kíkọ, ní ti lílò níbikíbi. Yóò mọ̀ ju wa ṣe o. Ẹ ṣeun bàbá, kì í dùn kó pọ̀, ṣókí báyìí òun lọ́bẹ̀ oge. A dúpẹ́ fún gbogbo àwọn tí wọ́n wá. Lásìkò yìí a dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn pàtàkì kẹta wà ń bí. Màá bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ màmá wa Ìyábọ̀ Àbọ̀ábá, a máa rí yín bá o. Ẹ ṣeun. Lágbọ̀n yìí a dúpẹ́ lọ́wọ́ arákùnrin àti arábìnrin Benson táwọn náà fi ìdìde yẹ wá sí. A sì tún dúpẹ́ lọ́wọ́ ìyẹn mi àbí bẹ́ẹ̀ náà ẹ̀kọ́ bá ti sọ nìyí. A ní arákùnrin Bọ́lá Ọlálérè láàrin wa, ibi kẹ́nẹ́ látijọ́ wá, ọ̀nà kẹ́nẹ́ lọ́dà wá pọ̀, ọkọ̀ kẹ́nẹ́ láàsìjọ wọ̀ níbẹ̀. Ẹ dákun ẹ̀ pàtẹ́wọ́ fẹ́mi náà. Òun kò ní nì. Àwọn tí ò bá mọ̀ ò mọ̀ bó ṣe rí ni ọmú ìyá wa ò ní kẹ àṣẹ. Ó ti ń dàn ará Èkìtì, wọ́n ti ń jowú. Ọ̀kẹ́rẹ́ Èkìtì. Wọ́n ní kẹ̀rẹ́ làwọn ti wá o. Ó dà kùrùkẹ́rẹ́ Èkìtì. Ìkẹ́rẹ́ kùrùkẹ́rẹ́. Ó dà a lọ sí kíláàsì Yorùbá ní Ethnic Heritage Center ká fi mọ orúkọ ìlú yín dáadáa. A tún dúpẹ́ lọ́wọ́ ọ̀gbẹ́ni Yẹmí Oyèrìndé, ara àwọn alátìlẹyìn wa lóòrèkóòrè nìyẹn. Àtàǹpàkò sókè fún ọ kárí láì. Àwọn èèyàn mi olùkú mi lóríṣiríṣi, àǹtí àgbà, àǹtí fún mi, wọ́n á rẹ́rìn músẹ́ bẹ́ẹ̀ tí ò mọ̀ nǹkan tó ń lọ ìrọ́ ni o. Arákùnrin Sunday, arábìnrin fún mi, arábìnrin Kẹ́mi, gbogbo apáta la dúpẹ́ lọ́wọ́ yín o. Lẹ́ẹ̀kan sí àtúnṣe aláìmá sọ̀rọ̀ ẹmu Showbams, ẹmu ògidì àkọ́kọ́ tá a rọ sínú ògò lórílẹ̀‐èdè wa. Ó yàtọ̀ sí wọn, ó yàtọ̀ sáwọn gbàtú ẹ̀yọ̀ ẹgbà bẹ́ẹ̀. Láìpẹ́ a tún pè yín, ẹ dákun tá a bá ti pè yín ẹ kàn sí wa. Bí mo ṣe sọ lẹ́ẹ̀kan fún gbogbo àwa tá a bá yàwòrán, ẹ bá fi àmì náírà sí àṣì Yorùbá Lákọ̀tun àti àmì náírà Ethnic Heritage Center ká lè rí gbogbo bó ṣe ń lọ lórí ẹ̀rọ ayélujára. Ẹ ṣeun gan o. Lásìkò yìí a ó tẹ̀síwájú láti ya àwòrán, ṣùgbọ́n ká tó débẹ̀ lẹ́ẹ̀kan sí èmi ni ti yín tòótọ́, atọ́kùn yín Olútáyọ̀ Ìrántìọlá Ẹ̀sà Ògbín Àrà Òbòjò. Ẹ ṣeun.